káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Bàbá Tinubu ní kí Àdìsá kó lọ wá 50,000 àwọn ọmọ tó máa lè fọ́ọ̀lù ẹ̀ wá kó tó lè rí 50,000. ẹ jọ how many months old ni a bí ìró ẹkùn? ìjà wo la bí ìró ẹkùn náà? ìró ẹkùn tó ti pé oṣù mẹ́ta tàbí ìró ẹkùn àti rí over 80,000. àti rí over 80,000 àwọn ti rẹ́gísítà fún ìró ẹkùn. despite pé no payment tí ó àṣọ sálárì àwọn ò ní sálárì tàbí fún yín a sì ń kọ́ àwọn èèyàn jọ ni lẹ́nu fún wọn level tí ilẹ̀ Yorùbá wà pé everybody ló fẹ́ defend ilẹ̀ Yorùbá. táwọn kan bá ní Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí yìí tàn Yorùbá ọ̀tẹ̀ àtàbòsí kò sábòsí kankan orí everybody ń gbóná. akẹ́yìndẹ́gbọ̀n ní ìwé ẹkùn ó ti dé akẹ́yìndẹ́gbẹ̀gbọ́n l'Àdìsá ó ti dé èyí tẹ́ wà wájú náà ní kẹ́ ẹ jábọ́ ṣùgbọ́n èrè ní ká máa gòkè. èyí tẹ́ wà wájú ní kẹ́ ẹ jábọ́ o ṣùgbọ́n èrè ní káwọn náà máa gòkè. àwọn òbí yín kú kátó go deeper. Kwara State tani àmàwá àbànújẹ́ ṣe bá àní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. ní Kwara State wọ́n ṣe bá àní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà ló jẹ́ àpẹ́. ìró ẹkùn ní Kwara State wọ́n ṣe bá àní wá o à ń bọ̀ o ìrètí a kò lọ́nà lórí. à ń bọ̀ Kwara State na wetin dey go nílẹ̀ Yorùbá àti àǹtí àwọn Fúlàní tó ń sọ mo sọ fún yín jọ́ kìíní àná. ẹ kú iṣẹ́ mà. ẹ káàbọ̀. Ọlọ́run á fi iṣẹ́ yìí Ọlọ́run tiẹ̀ ti ń fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run ọba á túbọ̀ máa fi iṣẹ́ yìí lágbára Ọlọ́run. Ọlọ́run á mú wa délẹ̀ lérí. a dẹ̀ kú oríire ní Kwara o. oríire wa ti dé. ó dé Àdìsá dé. lágbára Ọlọ́run Àdìsá dé, ògo ti dé, ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. lágbára Ọlọ́run ọba ìlú ìmọ́lẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn olórí burúkú Fúlàní dé wọ́n kókùnkùn wọ́n. àwọn ẹni òfò. àmọ́ lágbára Ọlọ́run òòṣà ti dé, òòṣà ti kó mọ́lẹ̀ padà. ọwọ́ mi ló tẹ̀ bí pé mo fẹ́ kọ̀ tí. Àkànbí ọmọlẹ́dọ̀ sledgehammer ẹ bá mi kí dádì mi. Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò sledgehammer ẹ bá mi kí Àkànbí ẹ bá gbóhùn sókè tó gbé kọlù ẹ lómi. ẹ pé tó. àjọ ń ṣètò ní sáà o. kí àwọn olódò kí wọn dán. ẹ ṣe jàre ẹ ṣe rẹ kí bàbá mi ẹ ṣe. ó dájú pé ọmọ Yorùbá gidi ni bàbá yẹn. ẹnu wa dùn gan níta wọn fẹ́ ní ti pé kí bàbá Sunday Igboho ọba wọn sọ àwọn ní ọ̀dọ̀ gọ́fúnà Abdulrahman yẹn. ẹgbẹ́ Fúlàní ni. ẹgbẹ́ ìfẹ́ tó dára yìí tiwọn. ẹni máa wá káàkiri. wọ́n ṣọ́ra gbogbo ọ̀nà ni wọ́n fi máa wá èèyàn fi máa mú èèyàn pẹ̀lú ìpàwọ́ kàǹtà máa bá yín tó dúró sí ọ̀ǹtà báyìí àwọn ìṣòfò wọn fura o. ó sì máa gba àwọn ọmọ Fúlàní tí ń bẹ́ńkọ́ aláàyè láti wọnú ìwé ẹkùn tí wọ́n fẹ́ dálẹ̀ ní Kwara. wọ́n gbà láyé torí ilẹ̀ wa ni a sì gbalẹ̀ wa padà àti gbà padà. lágbára Ọlọ́run. ìyá mi táwọn àti gba Kwara yẹn ìlú náà sì ilẹ̀ ìgbà tó wà. àfi ká gba bẹ̀mú mọ́ra wọn ẹ̀mí àwọn yóò kó omi lọ́wọ́ yẹn. ó kó mbẹ káfí wọ́n bá Yorùbá káfí lélẹ̀ mbẹ. báyọ̀ la tó lè nísìnyí ká gbé gbogbo ìyapa wọn. àwọn ìyapa tó ń fò lékúlékú ká gbé ká rí. gbogbo ẹsẹ̀ ọ̀ká rí kọ́mọ́ làgbà mọ́ káwà gàgà tá a nìyí ká lè jọba mbẹ. onígbà tí wọ́n wá tí wọ́n pẹ́ pé ọmọ bá yọ gómìnà Yorùbá ní bá ń bẹ lórí olè mi dákẹ́ ó ti gba Ìgbòho bẹ́ẹ̀
wọ́n ṣẹ̀tọ́ lọ àbí ẹ̀kọ́ ni nígbà tí èsì Yorùbá ẹ má bí tó bọ̀ àwọn sọ̀rọ̀ pọ̀ tó rẹ̀ lómi ló tún sọ̀rọ̀. ẹ ṣe gan a sì ní fídíò kan tá a sì fẹ́ play fún yín o irú ẹkùn ni irú ẹkùn dé ògùn dé. ó ṣe ọmọ ìyá mi irú ẹkùn dé ògùn dé. ògùn dé àdìsá dé. adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá alábàáríkà. ẹ ṣe àkànbẹ́mọdé sílẹ̀ ìjàmà. adúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bàbá ti gbòòdò bàbá fún wa. ṣe àyíká ni àjí. kò gbọ́dọ̀ tó máa bú bàbá Tinubu ní ìtọ́rọ̀ Nàìjíríà dé tó báyìí. bẹ́ẹ̀ni. tẹ́yìn ò bá fẹ́ ṣẹ lọ. bẹ́ẹ̀ni. because nígbà tí bàbá kọ́kọ́ tó tọ́ bàbá but àwa fi pé bóyá bàbá náà fẹ́ máa dọwọ́ rú but later la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ní gbogbo bí bàbá ṣe ń ṣe yẹn bàbá fọgbọ́n àgbà ṣe ni torí lórí burúkú làwọn Fúlàní yẹn lóòótọ́ tí bàbá Tinubu bá fọgbọ́n àgbà ṣe ó wọ́n sì kò ti ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. àjẹ ní nǹkankan nígbà yẹn. ẹjọ́ torí tọ́jú èmi ń ṣàdúrà fún bàbá Tinubu tẹ́lẹ̀ mo máa ń sọ̀rọ̀ burúkú sí bàbá yẹn but nísìnyí níbi iṣẹ́ mo ń para fáwọn èèyàn gidigidi nítorí Tinubu ni nítorí bàbá Tinubu pa ní Nàìjíríà nìyẹn the best president for now ta ní Nàìjíríà bàbá Tinubu ni number 1. ó ní o. so lágbára Ọlọ́run àjẹjẹ bàbá Tinubu kún fún wa o. àní gbọ́ kú bàbá Tinubu o lágbára Ọlọ́run. àṣẹ o náà ní gbọ́ tiwa àṣẹ. Ṣé ká dúró ti bàbá Tinubu o àlàfọ́mọ́ àlẹ́ Yorùbá àyàfọ́mọ́ àlẹ́ tó ti lọ gbogbo wẹ́yìn ní onídúró tó bá Tinubu lọ́wọ́ tó ní ìdá restructuring tó bá ti gba restructuring tó bá ti gba regional ilẹ̀ Yorùbá a máa dá dúró ni a máa dá dúró ni tí wọ́n bá ti gba regional. So ẹ jọ bàbá Tinubu Ọlọ́run adẹ́tẹ̀mí bàbá yẹn ní o lágbára Ọlọ́run tó kó wa náà Ọlọ́run adẹ́kùn wa délẹ̀ lérí mọ́ kí yín o màmá Yorùbá wù lágbára Ọlọ́run. ẹ tí ẹ kí wa congratulations. Ọlọ́run túbọ̀ máa pẹ̀lú yín o. àṣẹ àti gbọ́. gbogbo ìlú ẹkùn pátápátá lágbára Ọlọ́run gbogbo àkàrà tí bàbá kó wọnú epo gbogbo ẹ̀ lọ́wọ́ kó jáde gbogbo àwọn ọmọ ìlú ẹkùn ẹnìkan kò ní kú mọ́ lórí ọ̀rọ̀ àní gbọ́kú olóyè lójijì àní gbọ́kú ara wa gbogbo ìlú pátápátá Ọlọ́run àti lágbára Ọlọ́run the next 10 years ilẹ̀ Yorùbá máa dàbí United Kingdom. á ju bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run ó máa ju Amẹ́ríkà lọ lágbára Ọlọ́run máa dàbí Canada ní á ju bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run àṣẹ gbogbo yẹn nígbà tí à ń gbọ́ tó lóríṣiríṣi àti yá kí lorúkọ ẹ̀ World Bank àti yá wọn lówó IMF 1974 IMF àti yá wọn lówó àwa là ń yá World Bank lówó IMF à ń yá wọn lówó tá a máa fi mọ̀ ní pé ní tílẹ̀ Yorùbá bá dá dúró gbogbo wọn máa tọ̀ wá lẹ́yìn. bẹ́ẹ̀ ni ọ̀rá mi ẹ̀ ló dáa. gbogbo wọn pátá wọn máa tọ̀ wá lẹ́yìn. lágbára Ọlọ́run àtúbọ̀ fi ṣe ní gbogbo wa. àṣẹ o ẹ ṣe gan ẹsẹ. àwọn ọmọ yín lágbára Ọlọ́run àwọn náà dé èèyàn ńlá nílẹ̀ Yorùbá. àṣẹ àti gbogbo wa. lágbára Ọlọ́run àtàwọn ọmọ tèmi náà. àṣẹ àti gbogbo wa pátápátá nílẹ̀ Yorùbá pátápátá òkè láwọn máa lọ lágbára Ọlọ́run. gbogbo Ọlọ́run ajá balẹ̀-láyọ̀ àti láyọ̀ àti àlọ́ pé orílẹ̀-èdè wa pẹ̀lú ayọ̀ àti fùlù. àṣẹ o ẹ ṣe gan. ẹ jọ gbé tẹwà lórí show tẹ mọ show ẹ bá wa like ẹ bá wa share ẹ̀yin tẹ́ fẹ́ gbò sórí page yín ẹ gé ẹ lò ẹ má lò ní negative way positive way ẹ má wulẹ̀ fast ohun mi ẹ má wulẹ̀ change colour ẹ má stress ara yín ẹ lè gbé rọ èmi ò kí ń fúnyàn ní kí ló máa ń fúnyàn strike èmi ò fúnyàn number 1 nìyẹn number 2 any live show tí mo bá ṣe ò bá fẹ́ gbé gbogbo ẹ̀ kó whatever mi dẹ̀ kí n gba percentage wọn náà máa ń gba percentage wọn máa ní iye tó bá pa lórí YouTube kó mú iye báyìí wá mi ò ń gbà ọ̀fẹ́ ní gbàlà àní kí ìlú mi ti ṣe é gbé kórílẹ̀-èdè Yorùbá kó ti ṣe é gbé kí Fúlàní má pa wá mọ́sẹ̀ no copyright God bless you ẹni pé mi gba English èmi ò fún yàn copyright bá fẹ́ gbé show mi gbé ọ̀fẹ́ ni ò bá pa 1 million níbẹ̀ ò bá pa 20 million iye tó bá wọn kò ti pa mi ń gba pàṣẹ no pàṣẹ I say no to percentage on this platform ẹ bá mi like ètò ẹ bá mi share o ẹ bá mi set up pop lórí rẹ o ẹ ṣeun o.
Iṣẹ́ my sister, Yes, God ma. bless you. Amen. Ó wà láàjẹ wọn máa délé pé lórúkọ Àmín o. Jésù. Àṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tó bá ní àmọ́ padà sí Kwara lọ́lọ́run ó bá dè mọ́lẹ̀. Ọkùn ìyá mi, àṣẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá wa Sunday Igboho. Àdìsá ní Ọlọ́run sẹ̀. mọ̀ fún wọn ṣe o. Àṣẹ. Ọlọ́run mọ̀ fún wọn Ọlọ́run bá ṣe ṣe o, o. Wọ́n ní àṣẹ o. fọmọ ṣe wọn ní fàyà ṣe lágbára Àṣẹ, Ìdùmarè. àṣẹ, àṣẹ, I'm àṣẹ. so happy gbàgbó pọ́pọ́n ń lọ Kwara kánjọ́ kan bá a lọ. Gbogbo àwọn Fúlàní tó ń pa wá ẹ̀ kó mọ̀ ló bá pa wọ́n run lórí Àṣẹ, àṣẹ, àṣẹ. ẹ dákun. Ẹ ṣé mo dúpẹ́. I really appreciate you. I watch your program every day. Oh, ẹ ṣé mà. Orí ẹ̀ mo tó wà báyìí. Ìyá ẹ ṣé mo dúpẹ́ mà. Àtìgbà mo ti rìtáyà mi ò kí ń ní ìdí ẹ̀. God bless you. God Ìyá bless you. God bless you. Amen. Ọmọ pé bàbá wa Sunday Igboho ń bọ̀. Orí mo wà lé láti àgbà tí gbogbo rẹ̀ ń láti àpò díìsì ẹ̀ náà ni tí gbogbo rẹ̀ ń ṣẹlẹ̀. Mo ṣe padà lé fún ìlú kọ́lọ́hún ṣàánú wa o. Ọlọ́run ṣàánú fún wa. Kọ́lọ́hún ṣàánú wa. Wọ́n ti ń pàwọ́ èèyàn ájú o. Ó pọ̀ jù, ó pọ̀ jù. Wọ́n ti wá especially àwọn àgbà wa tá a lọ. Àwọn tá a jẹ́ gbóná, wọ́n pa ṣégè. Ẹ ṣeun gan. Ọlọ́run ṣàánú ẹ ṣe mo dúpẹ́. God bless. Amen, amen. Ẹ ṣeun gan, ẹ ṣe mà. Ẹ ṣeun. Yes ma. Ṣẹ́gun. Àṣẹ́gun láàrin àdúpẹ́ àdúpẹ́. Bàbá Tinubu, mo ṣàdúrà fún yín ẹ pẹ́ láyé. Àṣẹ. Gbogbo tẹ́ fẹ́ dà tó mú ọkàn yín ẹ ti dà báyìí. Ẹ̀mí láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfòyín. Àṣẹ. Ẹ̀mí láti yan láti tara yín ni Ọlọ́run ló kù Ọlọ́run àfòyín. Àṣẹ. Lágbára Ọlọ́run wàá ṣe ẹlẹ́ẹ̀kejì. Àṣẹ. Tinubu wàá rí bí accomplish iṣẹ́ Àṣẹ. Ọlọ́run lórí ilẹ̀ Yorùbá. Mo wá gbàdúrà fún Àdìsá ọmọ Aládékú irun malẹ̀. Ó ṣà. Irun malẹ̀ ní. Ó ṣà. Mo ṣàdúrà fún ọ. Agbára Ọlọ́run kò ní jẹ̀bi. Àṣẹ. Kò ní jẹ̀bi Àṣẹ. ilẹ̀ Yorùbá. Àṣẹ. Bí Yorùbá fọkàn wọn dá ẹlẹ́sìn kò ní jẹ̀bi. Àṣẹ. Bí wọ́n tún dá ẹ láre òun. Àṣẹ. Àṣẹ. Yóò wọ Ọlọ́run. Àṣẹ. Gbogbo ohun tó ń ṣe yìí wá jèrè ẹ̀. Àṣẹ. 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 O ò ní ṣẹ́kù o. Àṣẹ. O ò ní ṣẹ́kù. Àṣẹ. Àní sunkún lórí ẹ̀. Àṣẹ. Àní sunkún lórí ẹ̀. Àṣẹ. 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 Sunkún lórí ẹ̀. Àṣẹ. Lágbára Ọlọ́run. Wàá wá jèrè ẹ̀. Ìran ẹ̀ á jèrè ẹ̀. Àṣẹ. Pẹ̀lú ògo Ọlọ́run. Bó o ṣe ń ṣẹ́gun àwọn Fúlàní bẹ́ẹ̀ náà ni kó máa lọ. Àṣẹ. Àwọn ẹgbẹ́ arúgbó yà á tiẹ̀ lẹ́yìn. Àṣẹ. Àwọn alálẹ̀yẹ̀ yà á tiẹ̀ lẹ́yìn. Àṣẹ. Àṣẹ. A máa jẹrí lágbára Ọlọ́run. Àṣẹ. Inú mi dùn, ara mi já, ọkàn mi balẹ̀. Ẹ dápẹ́ bá wa fowó ránṣẹ́ sílé o, ẹ fowó ránṣẹ́ sáwọn èèyàn lé o. Ọkàn wa balẹ̀ o. Ọkàn mi balẹ̀. Ká ní mo wà ní Nàìjíríà mi ìbá torí ẹ̀ lọ sí. Mi ìbá lọ pàdé Sunday Igboho. Láì fi pẹ́ẹ́pẹ́ pàdé Jésù ní Gálílì. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bó ti wù kó Olóyè gbé ọṣẹ fún mi. A máa mọ́ra wa láyé àkàlẹ̀ ìlú ògo Ọlọ́run. Inú mi mọ̀ dùn. Ṣùgbọ́n bó bá jẹ́ wípé bó bá jẹ́ kọ́ rẹ̀ kẹ̀dé náà ni lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa fi sọ. Alálẹ̀ gómìnà ó mú wọn. Sí nǹkan tó máa fi sọ. Àṣẹ. Orí wa á mú wọn. Àṣẹ. Ilẹ̀ á mú wọn. Àṣẹ. Bí wọ́n bá rẹ̀ kẹ̀dé Sunday ní ọ̀nà kan. Àṣẹ. Wọ́n máa ká ní ọ̀nà méjì. Àṣẹ. Pẹ̀lú ògo Ọlọ́run. Àṣẹ. Sí nǹkan kan tó máa fi ẹ́ ṣe o. Àṣẹ. Wàá lọ wàá bọ̀ láyé. Àṣẹ. Lágbára Ọlọ́run wàá lọ wàá bọ̀. Ẹ ṣeun ìyá mi, kàtúgbé kọ̀lọ̀ lórí. Ẹ Ẹ ṣeun. ṣe Yorùbá wo yẹ kó iṣẹ́ takuntakun kó àdìsí. Àgbègbè wọn yóò ní dájú láti Àṣẹ. 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 Àjọ máa jèrè ilẹ̀ Yorùbá. Àṣẹ o. Àṣẹ Èdùmàrè. Àṣẹ. Inú mi dùn pé mo ti ẹ̀ parí ọ̀rọ̀ mi léèmí. Nẹ́tíwọ́ọ̀kì tó já mi. Nẹ́tíwọ̀kì tó já yín lẹ́yìn adúpẹ́ ẹ ṣe mà. Yes ma. Ní Kwara báyìí, ẹ rò bóyá Jésù ń bọ̀ ní Gálílì ni. Ẹ bá wa ṣàdúrà fún Olóyè, ẹ bá wa wúre fún kó má ṣìṣe. Àtòun àkọ́kọ́ bẹ́ẹ̀ àtibọ̀ wọn ayọ̀ ló máa yọrí sí. Àṣẹ. Àṣẹ. Lórí wọn Àṣẹ. ló máa já sí. Àṣẹ. Àṣẹ. Gbogbo ibikíbi wọ́n ti lè gbèrò láti ṣe wọ́n níbi wọ́n á forí ara wọn. Àṣẹ. Àṣẹ.
ìdí agbánibi àṣàṣà pátá àṣẹ. ibi tó ti lè fọwọ́sowọ́pọ̀ lórí Sunday Igboho láti ṣe wọ́n níbi. ibi á bá wọn ẹ bá dàgbà àṣàṣà padà sàṣì. wọ́n á pa wọ́n run. àṣẹ àyínbọ̀ lọ́wọ́ ní àṣẹ wọ́n lọ wọ́n bọ̀ ní gbogbo àwọn tó kó lọ agbára Ọlọ́run Olódùmarè ayọ̀ náà máa gbé àpadà ó dẹ̀ ṣe máa rí ní àṣẹ ti pè é. àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan bàbá wa God bless you. ò rò pé rúńtà kó wá sílé olóyè Sunday Igboho ṣàlọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. wọ́n kó níṣẹ́ wọlé aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n kó yín. ó ṣẹlẹ̀ ní exam mi ò rò. ẹ jọ̀ọ́ ṣóò yìí mo fẹ́ analyse ẹ̀ ni mo fẹ́ analyse ẹ̀ bàjẹ́ báyìí 5 minutes video ni ẹ máa bá wa dá sí analysis mi tí wọ́n ti analyse ẹ̀ ẹ máa bá wa kọ kọ́mẹ̀ntì ẹ máa pè wọlé ẹ máa bá wa dá sí. You see, we have to appreciate Tinubu. Tábà ní arígbọ̀ tí Tinubu ti ṣe sẹ́yìn tí ò dáa tó fi ṣe tó ń dun àwọn ọmọ Yorùbá dùn sí. Ẹ jẹ́ ká fi ọwọ́ wọ́nú ká jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀. A kì í mọ̀ ọ̀rìn kórí máa mì. Wọ́n ní àwọn tó pawọ́ pọ̀ tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwọn ọ̀nà máa pawọ́ pọ̀ tó máa tún ilẹ̀ Yorùbá ṣe. Àwọn àgbàgbà wa inú là ń bú. Wàá kan ti sọ̀rọ̀ wọ́n ti wáyé pé a gba Yorùbá nation nígbà tó fẹ́ gba Yorùbá nation yẹn ni Ògún gbọ́ Fúlàní á pa wọ́n á pa Sandoro ṣégè bá àdáyà wọn máa pa sí wa lára tó gbà tá à ń pa Yorùbá nation tó gbogbo ẹ̀ la gbà ni kí la ní àní nǹkan kan kí la mọ̀ àmọ́ nǹkan kan tó gbé ìyà yẹn ti pọ̀ jù wọ́n ti fẹ́ gbẹ̀mí lẹ́nu wa ṣé ń pa Yorùbá nation mo wá kí Tinubu bí mi pé kílẹ̀ tí mo fi kí Tinubu mo kí yín ọ̀rá Tinubu mo kí yín gan èmi sì ń bá lọ sí Nàìjíríà lẹ́nu sí mo lè wọ Nàìjíríà wọn ò ní arrest mi wọn ò ní arrest mi mọ́ àwọn tí wọ́n bú yín nígbà tá à ń ṣe 10 campaign ní 2023 despite pé àwọn ará bí wọ́n lábúra jẹ̀bi mi mo wọn tó ń jábúra jẹ̀bi ṣá àwọn ará bí ìpara he làwa distinction làwa ará he ṣé wọ́n àwọn ará bí despite kò sọ pé Sunday Igboho ó lè máa yìnbọn fún Tinubu látẹ̀yìn ó lè máa ṣe kíníkò Akànbí thank you sir because ẹ rí i pé tó bá yẹ pé Yorùbá míì ni àbí àwọn ìwà tó ti ń ṣàgbàgbà láti ilẹ̀ wọ́n máa ní kó lọ arrest olóyè mi you are the first ọmọ Yorùbá you break that record lọ́dọ̀ tèmi Yorùbá wuyì omi ìmọ̀bòmí o the first ọmọ Yorùbá tó tú ọmọ Yorùbá sílẹ̀ Tinubu ẹ break record yẹn ẹ tún wá ń fún wa ní follow up ẹ tún wá ní ká máa jó lọ ẹlẹ́ǹwẹ̀ ẹ̀yìn wa ẹlẹ́wà lẹ́yìn wa bíi ké tó bá yẹ pé báyìí ni àwọn ìjọba tí wọ́n ti ń jẹ ní Nàìjíríà ni wọ́n ṣe ń ṣe tó ìjọba Yorùbá bá jẹ ìjọba Ìgbò bá jẹ tó ní ẹ̀yin ìran ọ̀hún ó yá ẹ dìde ẹ dìfẹ́ǹdì ara yín tí ìran Fúlàní jẹ tó ní ó yá ẹ̀yin ìran ọ̀hún ẹ dìfẹ́ǹdì ara yín ẹ̀yin àwọn Haúsá jẹ ẹ̀yin ìran ọ̀hún ẹ dìfẹ́ǹdì ara yín ilẹ̀ Nàìjíríà ò bá ti gbòòrò jù báyìí lọ Tinubu ẹ ṣe ẹyọ kan yìí o ẹyọ kan tẹ ṣe ẹ ṣe ẹyọ kan yìí ná because eléyìí sìn ó máa jẹ́ kí àwọn èèyàn amazing business people men and women láti sọ pé àwọn fẹ́ wá establish sí ilẹ̀ Yorùbá mo ní fídíò kan bíi níbi táwọn Fúlàní ti ń pariwo pé tí Nàìjíríà bá pín lẹ́nu wọn làwọn máa jẹ orí burúkú ìyà wọ́n ní àgbákò ìyà wọ́n làwọn máa jẹ ìyà títí débi pé àwọn tó máa mu omi lé lórí tẹ́bá continue báyìí tá à ń safeguard ilẹ̀ wa before you know it gbogbo àwọn wa tí wọ́n lọ ń gba grace nílùú kejì tí wọ́n lọ ìlú míì doctors lawyer kìíní kan the most paid robotic engineer in the whole world ní gbogbo àgbáyé the most paid robotic engineer ọmọ Yorùbá ni tó bá pẹ̀lú wa ṣe gbé a ṣe rọ́bọ̀tì nílùú wa rọ́bọ̀tì tó ń ṣe lé rọ́bọ̀tì tó ń ṣe tọ̀hún tó ń ṣe gbá tó ń ṣàwo the most kìíní kan kí náà pé orúkọ mi gbá English o ẹ máa wá mi gbá bẹ́ẹ̀ ni doctor
tó gbóyún ọ̀sẹ̀ méjì jáde nínú aláboyún ó ló ní kinní kan kankan àbí kinní wọ́n pe nǹkan àrùn tó lọ pé oyún yẹn ní oyún ọ̀sẹ̀ méjì tí ò tí ì di dáadáa ó dẹ̀ gbé jáde ó ṣe operation fún ó dá padà sínú olóyún yẹn ìyẹn tuntun ó dẹ̀ ọjọ́ kúnlẹ̀ dẹ̀ pé ó dẹ̀ bí ọmọ ìyẹn ọmọ yẹn dẹ̀ yè àwọn ọ̀dà nílẹ̀ Yorùbá nìyẹn tẹ́ bá ń bá wa ṣe lọ báyìí before you know it ilẹ̀ Yorùbá máa gbòòrò débi wípé àìmọye àwọn a máa gba grace wa padà lost glory wa a máa wà able láti gbà padà because Yorùbá lost glory a máa gbà padà àwọn èèyàn wa wọ́n máa wọlé àwọn èèyàn máa wá ẹ wo ní sàwọn àwọn tó ń ṣe IVF ṣe kíní kan kọ́ ló bá gbọ́n tó ń wá ọmọ kọ́ ló bá mi dùn wọ́n nínú everybody ń wá sí Naija wọ́n wá ń ṣe ni tó bá bẹ̀rẹ̀ dókítà gbọ́ dókítà Adébọ́lá dókítà Oyètúndé dókítà Adéwù àwọn náà ṣe mọ̀dọ̀ nílùú mi àwọn mẹ́rin kan wá dé wọn máa pa wáyé ní ọmọ bá wa sùn anyhow akọbí ó ṣẹyọ kan yìí ó ṣe kan yìí ná kò sí nǹkan tó dàbí ilẹ̀ wa ìfúkan àwọn kan 2027 bọ̀ àwọn Fúlàní wọn láwọn ò ní gbà jẹ́ ìṣèjọba ojú rẹ̀ hàn rè bóyá kéṣù tápó sí káwọn lè jà káwa lè wòran kéṣù tápó sí tó bá wá lọ bíi tó dùn bẹ́ẹ̀ tẹ́fìtì ń lọ bí a ṣe lérò bẹ́ẹ̀ ni ká dá dúró ni a ní kí Gàmbàrí kó tàkìtì ó ní ilẹ̀ èlé a ní kó àtàyè ní ṣe bá takú náà la ní kó ta gbàdá má dá mi wọ̀ gbẹ́ ṣé lójú eré àbí lójú ìjà 2027 là ń dúró dé o à ń dúró dé 2027 tẹ bá wọlé wọn làwọn ò ní gbà tẹ bá wọlé Tinubu náà ò ní gbà kí ló máa wá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo ẹ̀ka kọ́kọ́ gbọ́ nǹkan tí onífìlẹ̀ ẹrú sọ omíyalé boyfriend Yorùbá wù omíyalé ti gbówó yà ọ̀rọ̀. èmi ò rò pé bandit tó ń jà lọ́wọ́lọ́wọ́ mi ò rò pé rúntàn kó wá sílé Oloye Sunday Igboho ṣàlọ́jọ́ náà mi ò rò pé wọ́n kó lọ bá wọn nù gbó. wọ́n kó oníṣẹ́ wọlé aago mélòó ni wọ́n wọlé Sunday Igboho lálẹ́ ọjọ́ tí wọ́n kó yín. ó ṣẹlẹ̀ ní exactly 1:85. lóru gàjọ. ẹ̀rí Oloye Sunday Igboho adogan pẹ̀lú ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n olóyè. ìgbà tó di nǹkan bí aago 9 èmi Lady K àti ẹ̀gbọ́n mi kan à ń pè ní Ládélé. àmọ́ lálẹ́ ìjọ́un ìkànnì àwọn àgbà òṣèré wá kí wọn. ìgbà tó di exactly 1:30. àkọ́kọ́ ń gbọ́ come out. tẹ̀sí mọ̀ wípé wọ́n ti kọ́kọ́ dáná sunlé olóyè rí. gbogbo wájú ta lé olóyè àwọn sójà ti lie down. òdì ẹ́sẹ̀ndì pé tọ́ọ̀chì ń ṣe service lẹ́gbẹ̀ẹ́ lé olóyè yẹn ń ṣe sóòrù lọ́wọ́. àwọn sójà lọ bá wọn DSS lọ bá wọn pé kán pa Mike. wọ́n gba gbogbo fóònù wọn pátápátá. police station forí ko. wọ́n kàn di gbogbogbogbogbogbogbò. wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn yìí. yíyọjú tí olóyè yọjú látòrí bákónì wọn lókè bá gbé ẹ̀yin ta nìyẹn nílé mi. fáyà gbogbogbogbogbogbogbò. wọ́n tó dákẹ́ káàrin ìṣẹ́jú méjì. wọ́n tó tó gbé ẹ mọ̀ nígbà tó wáyé pé tẹ̀yìn ti wájú bá ti yìn tán. wọ́n sáré sẹ́yìn bá sójà ṣe máa ń ṣe yẹn. àmì yóò tó bọ́ wájú. wọ́n fẹ́ fìbọn já géètì. géètì yẹn ò ṣe é já. yàrá tèmi ló sì dojú kọ géètì. bí aláṣọ dúdú tó fò fẹ́ǹsì wọlé. wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pèsè wọlé ni. enter 2 enter 2. ẹbí wọn ṣe ń pèsè wọlé yẹn ni wọ́n mọ̀ ti tálẹ̀tì kọ̀ọ̀kan. a sì ń ṣe lórí ipa afẹ́ lọ ṣe rally ní July 4th lẹ́kọ̀ọ́ Yorùbá Nation rally yẹn là ń ṣe lọ́wọ́. sójà rí iná rówó. ó dà wọ́n jẹja. tàti gbòòrò. àwọn tí wọ́n wọlé olóyè wọ́n kó owó tún jẹja ẹ bá wa mute ẹ bá ti wọlé lórí YouTube lórí TikTok ẹ jọ̀ọ́ o náà ní gbọ́n àjọ ọ̀pìn kò sí wa lọ. rally yẹn là ń ṣe lọ́wọ́. sójà rí iná rówó. ó dà wọ́n jẹja. tàti gbòòrò. nínú ilé bọ́ksà mọ̀wọ̀. tani ọba ń jíṣẹ́ fún ìyá mi pé ọ̀rọ̀ aṣọ funfun pé kú ti dé báyìí. Usman agbábọ́ọ̀lù ni yóò ṣe wedding ní yóò ní ṣe jẹ́ Tuesday yóò ṣe wedding jọ Saturday. bó ń ṣe rí i pé kíní kaba òun ti tán sókè ó ti sá sórí rúùfù ìbọn náà ìjà gbogbo rúùfù bọ́. and unfortunately òun ọba escape. onígbà tí wọ́n wọnú challenge tọ̀dọ̀ tiẹ̀ wọ́n rí i pé kò sí nǹkan kan rẹ̀ pé ọ̀dọ̀ alákọ̀wé délé. ọlọ́ọ̀lọ́ba èdè tí ó di àbáyé tí ó ṣe àbí ìyálé ìyá rẹ̀ tí kò padà. wọ́n kàn tẹ ìkànnù àwọn PVC àbí nǹkan mọ́lẹ̀ ní ọkàn jábọ́ sọ́wọ́n DSS. ìbọn yẹn wọ́n yìn fún odidi
hours 40-something minutes ìyẹn fi yin ìbọn. tó bá jẹ́ wípé àdògán lọ di bí aago méjì ní hòtẹ́ẹ̀lì yẹn ni aburú wọn ò fò ikú wọn ò re. àdògán ti wá pọ́lọ́pọ́lọ́ ó ti gbẹ̀gbẹ́ mọ́tò lọ láti wọ main building láti lọ rí i pé Olóyè Sunday Igboho wà dáadáa. wọ́n ti fi ìbọn tẹ̀lé Olóyè Sunday Igboho ṣàwọnú lébà yìí. ṣé ń wá ìyàwó olóyè who is this? wọ́n wá ní 2 options. option 1 wọ́n gbé petrol 50 litres dání. a one woman came out of the vehicle. lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ni wọ́n kàn sọ̀kalẹ̀ ni ó mú iPad dání ní sọ fún wọn pé no Igboho ń bẹ nínú ilé. they should catch him dead or alive. báyìí náà wọ́n ẹsẹ̀ kó babaláwo mẹ́ta ni wọ́n wọlé. obìnrin yẹn wá sọ fún wa wípé òun ti ní interaction pẹ̀lú Igboho rí pé Igboho ní ìsìn tóun ò lè dì. obìnrin yẹn wá sọ fún wa pé Igboho ló di ológbò. eyẹyẹ nígbà tí ń ṣe kíníkan ní ìsàwọ̀ kíníkan ní ìsàwọ̀ yá yí padà. wọ́n ń pọ̀fọ̀. ológbò kan wọ́n rí obi mẹ́ta ó tún wá. nígbà àánú bí alábá bẹ̀rẹ̀ sí ní pa ológbò. ajẹ́pá wọn pa Sunday èbó ti di ológbò. nígbà pé ológbò tó sú wọn. wọ́n bá gbé ológbò kan wọ́n gbé lọ wọ́n lè tán gbé lọ tó tóbi dáadáa ìbóyò gangan ni Sunday. yàrá yẹn ni ìyá tó bí Olóyè Sunday Igboho ṣá máa ń sùn. who is there? come out. wọ́n kàn rápìlì ibẹ̀ nìbọn ti mú àdògán láyà. àdògán ò tètè kú torí àdògán ń lu ọlọ́pàá. àdògán wá ń rọ́ ó wọ́ déta. so ìkànnì àwọn ọlọ́pàá rẹ̀ bó ṣe dún ní ọ̀gá mi. ó jẹ́ àti orí ọlọ́pàá mọ́lẹ̀ báyìí. ọ̀gá mi gbogbo ní ṣù kíní kan ìbẹ́lẹ̀ lóògùn. ní a ṣe resort tó kí ẹ bẹ̀rẹ̀ sí ní yin gbogbo mọ́tò níbọn nìyẹn. ìkànnì wọn ní abẹ́ rí ní mo ní ọ̀daràn ti rówó kó gbogbo mọ́tò báyìí jọ. mọ́tò kan tó wá bẹ̀rẹ̀ sí ní sunkún ìní G-Wagon. náà ṣe kó àánú àti wọnú mọ́tò line up láti ilé Olóyè Sunday Igboho ní junction soka mọ́tò hami. gbogbo bí tó sọ̀rọ̀ àǹdí ilé Olóyè Sunday Igboho ṣàpátápátá làwọn hami express soka dé ilé Olóyè Sunday Igboho. ẹni mọ́tò sójà wà. sójà ó ní kókó lórí. àwọn ọlọ́pàá tó wà láàrin yín ṣé wọ́n kó àwọn náà bí ọ̀daràn ni. wọ́n fọ́ gíláàsì chọ́ọ̀chì wọ́n kó gbogbo fóònù wọn. ẹ̀ ń gbà kó ẹ̀yìn 23 níbo ni Sunday Igboho wà. àwọn náà ń sáré pé kí ilẹ̀ ọmọ mọ́ bá wọn. bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn lóru yẹn náà. ó dà Abuja. àkọ́kọ́ yà sí Èkìtì DSS headquarters. who is Lady K? wọ́n pa gbogbo wa pátápátá wọ́n wà ní unknown gunmen lọ́wọ́. pọ̀tò rí pé kété tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ Lady K ti go live. bá a ṣe gbéra Abuja nù. a dé Abuja ní aago 7 alẹ́. wọ́n wá mú aṣọ wọ́n fún ní kálukú láṣọ wọ́n wá ń so aṣọ mọ́ wa lójú. bí bóyá ti ẹ̀fẹ́ lọ fi wá sí firing squad ní. sójà wá láti France wọ́n wá láti kíní kan bá yálà yàrá ẹ̀ẹ́dẹ́ àtòdógbó ní ẹ̀ẹ́dẹ́ àtọ̀jọ́. gbẹ̀dẹ̀ DSS office l'Abuja. mẹ́ta tó ṣẹlẹ̀ tí mi lè gbàgbé. another country entirely ní DSS. DSS ni mo ti fi ojú mi rí Buhari. wọ́n ja gbogbo wa sí gbogbo ọmọlúwàbí àtòbí àtọkùn. ní wọ́n ṣe mix wa máwọn bandits ni. Buhari wá bá wa ń bẹ̀ ní wọ́n kó wa wá. Buhari ní you wan divide Nigeria I go show am pepper. ntọ́ àti wọ̀ náà. ọwọ́ afẹ́sẹ̀ àwọn ọ̀gá yẹn ní ask you to go after lion you are coming here with cockroaches. àmọ́ sẹ́ẹ̀lì tó ń fèmí sí opposite ti Nnamdi Kanu báyìí. Buhari ní. ẹ lọ sí comment section fídíò yìí ẹ máa rí. ẹ bá máa wo fídíò yìí fún fídíò ẹ ní ọ̀dọ̀ Ajibola Akinyẹ̀fà lórí YouTube. my analysis mo fẹ́ ṣe ni pé number 1 àwọn tí wọ́n ń pọ̀fọ̀ tí wọ́n wá sílé Olóyè Sunday Igboho tí wọ́n ń pọ̀fọ̀ ṣé Fúlàní ni wọ́n àbí Ìgbò? mi ò bí àwọn èèyàn ń gbọ́ question mi yìí dáadáa. àwọn tí wọ́n wá sílé Sunday Adéyẹmọ Igboho ṣá lálẹ́ ẹjọ́ tí eléré jàgbá lálẹ́ ẹjọ́ tí wọ́n fún èṣù ní nǹkan tí èṣù gba omi mu ṣé Yorùbá ni wọ́n ṣé Ìgbò ni wọ́n ṣé Fúlàní ni wọ́n. ẹ kú dédé àsìkò bàbá mi fún mi ní ìṣẹ́jú 5 bí analyse show ìdí ẹ̀ máa padà pọ̀ lọ́dọ̀ yìí. nígbà tí wọ́n wọlé tí wọ́n wọ Olóyè Sunday Adéyẹmọ Igboho tí wọ́n pa àdògán tí wọ́n pa àfà tí wọ́n ní Sunday Igboho ló di ológbò tẹ́yìn wá gbé ọ̀fọ̀ jáde tẹ̀bẹ̀ sí ní pọ̀pọ̀ sí ológbò. as of today bí Nàìjíríà ṣe wá rí ní èní question gbẹ́kẹ́ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ lé o bí Nàìjíríà ṣe wá dà lénìí àwọn babaláwo tí wọ́n ń pọ̀fọ̀ níjọ́ yẹn wọ́n tẹ̀sẹ̀ babaláwo let me call them the wèrè àwọn wèrè tí wọ́n ń pa ọ̀fọ̀ níjọ́ tí wọ́n lọ sílẹ̀ ní Sunday Igboho ṣá níbi tí Nàìjíríà ṣe rí ní èní ṣé wọ́n lè fọwọ́ sọ̀yà wípé wọn ò tí ì gbé ẹni táwọn mọ̀ gbogbo àwọn tí wọ́n ń jí gbé ní ilẹ̀ Nàìjíríà lẹ́ni ṣé àwọn babaláwo yẹn ṣé wọ́n lè fi owó sọ̀yà pé àwọn ò tí ì gbé ẹni táwọn ti ẹ̀ gbọ̀n mọ̀ àbí táwọn ti ẹ̀ rí lórí íńtánẹ́ẹ̀tì ṣé wọ́n padà ń wo fídíò
bí Fúlàní ṣe ń bá àwọn èèyàn sùn lábàápa, bí wọ́n ṣe ń nu àwọn èèyàn, bí wọ́n ṣe ń kó àwọn ọmọ skul, bí wọ́n ṣe ń fìyà jẹ àwọn èèyàn, báwọn èèyàn ṣe ń ní dementia, bórí àwọn èèyàn ṣe ń yí, báwọn èèyàn bó ṣe ń pa àwọn èèyàn tó ń gba 50 million 30 million 50 million ní ọwọ́ àwọn ọmọ Yorùbá. Mo wá fẹ́ bèrè lénìí pé báwo ni wọ́n ṣe ń feel torí ìró ẹkùn yìí, ìwọ tó máa padà gbàbọ̀dè fún wa nínú ìró ẹkùn. Ṣé wàá fi àwọn tó wọ́n pòfò náà kìíní àná, ṣé wàá fi wọ́n kọ́ ṣàríkọ́gbọ́n? Báwo ṣé ẹ̀rí ọkàn máa jẹ́ kí wọ́n máa sùn? Àmọ́ yín o, àmọ́ yín o, àwọn àmọ́ yín àtún yín mọ́ o, ẹ̀yin tẹ ń lọ pọ̀fọ̀ nílé Sunday Igboho. Elédùmarè máa mú yín tìmọ̀tìmọ̀ tọmọ àti táyà tọmọ ni. Báwo lẹ ṣe ń feel lẹ́nu? Ay ẹ bá wà wọ̀ mute. Báwo lẹ ṣe ń feel ní èmi tí wọ́n wá ń pa ọmọ Yorùbá nípakúpa? Ìtàn wo lẹ máa sọ fún àwọn ọmọdé ọmọ yín wípé nígbà tí wọ́n lọ sílé Sunday Igboho ẹ̀yin lẹ gbé ọ̀fọ̀ lọ síbẹ̀, ẹ̀yin lẹ lọ ró ilẹ̀, wọ́n lé ẹ̀wọ̀n nǹkan ní kódà ẹ̀wọ̀n nǹkan sílẹ̀ wọlé. Báwo lẹ ṣe máa feel? Báwo lẹ ṣe máa sọ̀tọ̀ fún àwọn ọmọ yín pé ẹ̀yin lẹ wà nínú gòtẹ́ ń jẹ́ jìn, ẹ̀yin lẹ gbé àgbákò wọ ilẹ̀ Yorùbá nígbà tí a fẹ́ gba òmìnira wa, ṣùgbọ́n àtọ́rí ìkànṣe kan lélẹ́dùmarè Ọlọ́run lò yín kí tí yín lè bá a bàjẹ́, kí tàbí lè bá a gòkè ni. Tó tó ẹ parí Yorùbá nation gbangba yẹn ni, bóyá as of today, bóyá Fúlàní àti pa wá tán. Ó ní inú yóò ṣe dé bí mi púpọ̀ pé Ọlọ́run tàbá ń ṣàdúrà ni Ọlọ́run wọ́n bá tèmi jẹ́ ìtútọ̀mọ ẹlòmíì ṣe. Ọlọ́run jálé yín ni ó fi bùtà ọmọ Yorùbá lẹ́yìn. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa peace. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ẹ bá wa gbóhùn sókè peace. A tún máa lọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àsìkò yìí. Mo dẹ̀ dúpẹ́ pé a rí ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà. Ìyẹn fún bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa Sunday Igboho. Adúpẹ́. Sherry, I congratulate everybody, all Yoruba race. Sherry, ní ìgbà tí ẹ ń sọ ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tẹ́ ń sọ débi tá a dé, Ọlọ́run wà ń bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run ò sí níbẹ̀ ní àsìkò yìí tá a tún sọ̀rọ̀ yìí, nǹkan tí bàbá yẹn olórí ìjọba nígbà yẹn, nǹkan tó ń pèrò ó ju gbogbo nǹkan tá ń rí yìí lọ. Bẹ́ẹ̀ni. Èrò ọkàn tiẹ̀ nígbà yẹn, ẹ̀yin náà mọ̀ yìí pé Fúlàní gidigidi ni, born and bred Fúlàní ni. Bẹ́ẹ̀ni. Ṣé ọgbọ́n orí wa wá ní àbí ọ̀rọ̀ ẹnu wa? Àbí òye wa, àbí ìmọ̀ wa, Ọlọ́run fi mú kúrò kí Sunday tó wọlé. Ó wá ní ìbí. Ó ní bàbá wa Ògúndé ti kọrin sẹ́yìn. Kò lè ṣe kó má sí abẹ̀yìn gbẹ́bọdé láàrin Yorùbá. Àwọn kan wà alájẹfẹnunulẹ̀ ni wọ́n. Ẹ rí pé ní ìsìn gan nígbà tí ọ̀rọ̀ yẹn tó bú kẹ́kẹ́ tó bọ́ síta tí Ọlọ́run fún Sunday Igboho, tọ́lọ́run fún ní ààyè tí ò sẹ́nikẹ́ni tó lè yẹwò ẹ̀wò. Ẹ rí pé àwọn kan wà nínú àwọn ọmọ Yorùbá tó ń fi ìtara sọ̀rọ̀. Wọ́n fi ìtara pé so ó lè rí báyìí, ẹ wá ń wá àwọn tó ń pọ̀fọ̀ kiri. Àwọn olè tó ń wá kiri, Ọlọ́run ti fi ojú àwọn aṣebi hàn. Àwọn tó fi ó wọ̀ wọ́n lára tó jẹ́ pé wọn ò lè fi ara ta mọ́mọ́. Bẹ́ẹ̀ni, you are right, very correct. Wọ́n sórí afẹ́fẹ́ láti sọ̀rọ̀. Àwọn olè ní tó ń pọ̀fọ̀ níjọ́ tán lálé Sunday Igboho. Ọ̀rọ̀ náà fẹ́ clear dáadáa bàbá wa, ẹ jẹ́ sọ clear sí ẹ ní àwọn kan tó ń pọ̀fọ̀, àwọn kan ẹ bá wa là ń bẹ̀ àbí nà ń bẹ̀ ni. Nígbà tí wọ́n lọ alé Sunday Igboho, à ń gbọ́ yíta. Tí ò sẹ́nikẹ́ni tó lè yẹ lọ́wọ́ ìwò. Àwọn Yorùbá kan tó wà nínú ìjọba ẹni tó ń sọ fún wípé ọ̀nà ìlànà ìgbà tọ́wọ́ fi máa tẹ̀. Àwọn
ajẹfẹ́ nínú ilẹ̀ ni wọ́n ti gba owó. Wọ́n lò wọ́n ni. Tí wọ́n bá lò wọ́n, wọn ò ní máa pọ̀fọ̀ lórí olóńgbò. Yorùbá ṣó ń kílíẹ̀ ṣe ti ń gẹ̀ẹ́tì wọn. Ìwádìí tó ti ṣe ni Ọlọ́run fi rú wọn lójú olóńgbò síwájú. Káà. Olóńgbò ni wọ́n concentrate lé lórí. Tí Igboho fi lọ. Yorùbá kùdùsì fún yín sà. Wọ́n concentrate lé lórí wọ́n pọ̀fọ̀ lé lórí tí Igboho ti lọ. Ẹni tí olóyè tó sọ àṣírí olóńgbò fún ó kúrọ̀ fún mi. Gbọ́n lẹ́yìn. Wọ́n ló máa ń sọ̀rọ̀ ju ọmọ pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ní làákàyè nínú. Tí ó bá sọ̀rọ̀ wọn ò ní rí olóńgbò dì mọ́wọ́. Wow! Àkíní yóò dẹ̀ kò dẹ̀ pàtẹ́wọ́ mo fẹ́ pàtẹ́ fún bàbá rẹ̀. Oya, à ń gbọ́ ń sàn. Olóníkìlá ìtàgé wọn kò dorí kodò. Ewé kò pé nítorí pé ògùn ògùn gangan ni. Tí a bá fi olóńgbò síwájú wọn sí ẹnu wọn sí ojú wọn sí ìmọ̀ wọn a kò ní mẹ́ni tó ń jẹ́ Sunday Igboho lónìí. Wow, bàbá yìí tún gbé wa débẹ̀ wọ́n fà á já o. Wisdom, don't leave me. Oko tó ní wọn ṣe fi ṣeré tán gbé sílẹ̀ tuntun gbé ní. Oko tó máa bìdí ṣe kí ni yẹriyẹri ni ó máa ń jó lọ sọ́tún á tún jó lọ sósì á tún jó lọ síwájú á tún jó lọ sẹ́yìn. Ìyẹn náà ń gbé ẹ̀yìn ló kàn. Ọlọ́run tó dá ayé tó dá ilẹ̀ Yorùbá ó mọ̀ wípé tí àsìkò bá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lẹ́yìn tó bá jẹ́ pé ìgbà yẹn ni a fi agídí sọ pé àrùn lọ ni. Buhari ò ní àwọn sọ gbogbo ẹni mo fi sọ kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá rí imú mìíràn. Ṣùgbọ́n Ọlọ́run náà mọ̀ àdédàṣẹ̀dá Ọlọ́run nífẹ̀ẹ́ wa. Sunday Igboho wọn mọ̀ lọ fi pamọ́ ni nítorí ọjọ́ òní. Nítorí pé ẹni tí Ọlọ́run máa lò tó máa fi láìbírèètì èdè kan ìyá kan kì í kú. Bẹ́ẹ̀ ni. Bóòsì ló máa ń kú, bóòsì ni Buhari. Àtọ̀ kì í kú. Wọ́n fi ọ̀bí nítorí pé wọ́n rò pé ó máa kú tèmi tọ̀la ni. Ọ̀dẹ̀ mọ̀ pé bàbá náà ń ṣe dírámà nígbà yẹn ni. Àní Tinubu ni Sunday Igboho jọ ìwà kan lọ́dọ̀ jọ wà náà méjì. Ṣé òye èmi àti ẹ̀yin ni Ọlọ́run fi gbé bàbá wa Ládọjà dé orí ipò? Ó ti o. Ṣé ọba ò sí nílẹ̀ Yorùbá mọ̀ kí bàbá wa Ládọjà ló débẹ̀ ni? Ètò ní Ọlọ́run ní ètò. Kì í àdúrà nígbà kì í ṣe ọ̀rọ̀ àdúrà nǹkan tí Ọlọ́run ṣe tán ni. Gbogbo àwọn ẹ̀yà tó wà ní Nàìjíríà kò sí èyí tó lè fọwọ́ gbà pé òun wà láyé síwájú Yorùbá. Yorùbá ò lè kú. Kò sí kọ́ńtì tẹ dé tẹ bá ti bá Yorùbá níbẹ̀ ẹ kó ẹrù yín kẹyìn. Ṣé máa sá lọ? Yorùbá ò lè kú. Ọlọ́run ṣeun lórí ayé Sunday Igboho nìyẹn o. Ẹni tí ẹni tẹ. Àṣẹ Èdùmàrè. It has been a long time
tí mo ti fẹ́ gun orí àkété yìí platform yìí ìgbà àkọ́kọ́ mi nìyí. Ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa ìgbà àkọ́kọ́ tí wọ́n wá gbé wa débẹ̀. Ní society láàrin àwọn tí wọ́n ń kọrin àwọn akọrin ní gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà tó bá kọrin tó bá sọ Yorùbá níbẹ̀ òun lè tẹ̀. Bàbá wa yìí ẹ tíráyì o à ń gbọ́ yín. Yorùbá ò kì í ṣe ẹ̀yà tí wọ́n fi ń ṣeré rárá. Orí bẹ́ẹ̀ lónìí ni tó bá ń pe Nàìjíríà tí wọ́n ti pe Yorùbá Nàìjíríà kò pé. Kò ì pé bàbá wa yìí kódà náà ló mú wá sórí ètò. Ibi tí Nàìjíríà ń lọ Nàìjíríà ṣe máa jẹ́ first country lágbàáyé. Àwọn tó ti máa ń gbé lébẹ̀ ní Yorùbá ló ti bẹ̀rẹ̀ nítorí Yorùbá tòótọ́ Yorùbá ò ronú. À ń gbọ́ nípa. Tí Yorùbá Ògúndé ti kọrin tán. Ọ̀tẹ̀ thank you. Ọ̀tẹ̀ ó ní ò jẹ́ ká tètè débi tá à ń lọ. Ibi tá à ń lọ ò jìnnà ṣùgbọ́n ibi tó ń mú wa yà ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Wọ́n ní owó balẹ̀ owó balẹ̀ tún ní ayé ṣe ni àbáwọ̀ èèyàn ṣe ń lo owó ló yàtọ̀. Bẹ́ẹ̀ni bàbá mi. Bàbá wa ráńdọ̀ ká tún gbé kọ́ làwọn ẹlòmíì. Máa fi ẹ̀jẹ̀ àwọn èèyàn náà mú wọn Ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti ń pamọ́ kí ni èrè ẹ̀ lónìí. Àwọn tó mú wọn bẹ̀ lánàá àwọn dà. Abíyèsí Ọlọ́run. Ẹ wá láwọn fẹ́ fi Sunday Igboho fà ó wà lọ. Ẹ ṣeun. Wọ́n wà bí wọ́n wò wá. Yorùbá sílẹ̀ fún ìyàsẹ̀. Àṣẹ. Yorùbá wuyì náà Ọlọ́run á tún máa gbé yín lọ́wọ́ sókè. Àṣẹ o. Àṣẹ. Ìmọ̀ yín kò ní júbà. Àṣẹ. Ọpọlọ gbogbo àwa tá wà lórí platform yìí náà ọpọlọ wa ò ní júbà. Àṣẹ. Àrògbò Nàìjíríà àbẹ̀rògbò Yorùbá. Àṣẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àṣẹ ìdùnnú àgọ́ yípadà á dúpẹ́ bàbá. Ẹ bá wa kí bàbá wa yìí. Àṣẹ Ifá. Ẹ wo ọ̀rọ̀ tí wọ́n sọ. Èmi fúnra mi ò ronú débẹ̀ rí. Wípé Ọlọ́run ló ní kí ènìyàn Ọlọ́run tá à ń wò yìí. Ó ló ga jù o. Ọlọ́run ló ní kí ènìyàn lọ bí Sunday Igboho pé kí lòun fún ológbò yìí ṣe. Sunday Igboho wá dáhùn pé ológbò yìí agbára àwọn ni. Ẹ wá wo ibi tí bàbá wa yìí tó gbà jáde. Yorùbáwùyí fàǹsì mo rí ni mo bẹ́rí o. Mo ní lórí péjì Yorùbáwùyí kò sí ẹni tí ò ní ọpọlọ lórí péjì yìí. Mo ṣe máa ń dẹ̀ kí n máa ṣe live show ẹ máa ń gbé mi tàbáyé gan. Ta ló ronú débi tí ò bá yìí ronú dé wípé tí Oloye Sunday Igboho tí ò bá sọ fún wọn nípa kí lórúkọ ẹ̀ ológbò ló wá mú wọn concentrate sí orí ológbò tí Oloye Sunday Igboho fi lọ. Káì abáwá yìí mo gbé fún yín gbogbo ìtẹ́kọ̀ọ́ kọ́mẹ̀ntì mo gbé fún yín ẹni tó sọ pé bẹ́ẹ̀ ni mo gbé fún gbogbo wa pátápátá ẹni tó ń pè wọlé mo kí yín mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu Yorùbáwùyí fàǹsì mo rí yín mo bẹ́ rí ọba máa gbóhùn sàkóso Yorùbáwùyí fàǹsì ẹ lágbára ẹ sà ẹ káàbọ̀ sà. Ẹ fi iṣẹ́ mà yes ma. àjọ ń ṣiṣẹ́ ni o. ẹ̀ẹ̀kan tí mo sọ̀rọ̀ yẹn nínú tírẹ́ẹ̀nì ni mo wà torí mo ṣe ń bọ̀ láti ibiṣẹ́ èyà. so tó ti bí wọ́n ìgbà tí mo ti rí fáwọn òyìnbó tí ń wò tó ti ń dájú wò mo wá lọ sínú tọ́lẹ̀tì ni mo fi sọ̀rọ̀ díẹ̀ tí mo sọ yẹn mà. nǹkan tí mo kàn fẹ́ tún fẹ́ ká sọ ni pé nípa security Oloye Igboho. Because ó ṣe kókó because eyín ọ̀kan wa ni Chief Sunday Igboho. kára ilá ilá ṣe Olódùmarè. lágbára Ọlọ́run ò ní kán wa léyìn ọ̀kan o pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ wá jọ̀ọ́ mo mọ̀ pé olóyè náà máa gbọ́ mi báyìí tí security wọn bá wà ní 100% tẹ́lẹ̀ ẹjọ́ kan tún fi 100% kún. torí wọ́n lọ sí Kwara.
because bó ṣe wà yẹn Abdulrahman Abdulrasaq yẹn anyway ṣá ẹ má jẹ́ ká mo fẹ́ sọ̀rọ̀ burúkú sí ni mo fẹ́ sọ̀rọ̀ òdì sí ni but ẹ ṣáà jẹ́ ká filẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ kóhun náà dẹ̀ wá máa gbọ́ èèrà ò gbọ́dọ̀ rí olóyè o. àti ẹ̀ ní ìrìnlá gbára Elédùmarè láṣẹ ẹ̀fá. èèrà ò gbọ́dọ̀ dẹ̀ ibi tó lóyè bá fẹ́ jókòó sí ẹjọ́ ẹ má jẹ́ kó lóyè because bó ṣe pa Làwálì nìyẹn o àwọn Fúlàní náà pa Làwálì o. kàngán ọmọ Yorùbá gidi ọmọ Yorùbá gidi òun ni gọ́fìnà Làwálì bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ló pa àwọn olórí burúkú yẹn náà burúkú yẹn náà pa wá so ẹ jẹ́ kó máa àwọn náà pa ìdí àgbọn o àwọn Fúlàní wọ́n ti pa wá gan ìtorí ẹ̀ ni bàbá Tinubu bó ṣe wà yẹn aláti máa wọlé àdúrà gidigidi fún bàbá Tinubu aláti máa wọlé àdúrà gidi because bàbá Tinubu ló máa jẹ́ last president Nàìjíríà tó lórí burúkú làwọn Fúlàní sọ̀rọ̀ mi yé so ẹjọ́ nítorí tọ́ lọ́hùn ẹ jẹ́ kó lóye máa gbọ́ mi tí security wọn bá jẹ́ 100% tẹ́lẹ̀ kan tó fi 100% kún then Abdulrahman Abdulrasaq náà ẹ̀yin àwọn èèyàn tó bá yẹ pé mi ní nọ́mbà rẹ̀ ni wàláì máa pè nípò lóye tó ń bọ̀ níjọ́ Thursday yẹn gbọ́dọ̀ ní olóyè kóun náà kó tún make sure pé ní security olóyè ó dọ́bù ẹ̀ because bó ṣe wà yẹn mo mọ̀ pé bàbá Tinubu ló sọ fún un pé wá sórí ẹ̀ yìí ni kí ló kọlù ẹ̀. akọbí ọmọ lọ́dọ̀ sílẹ̀ ìjàmà. mo mọ̀ pé bó ṣe wà yẹn olórí burúkú àwọn Fúlàní yẹn ọ̀fẹ́ kó lè but bàbá Tinubu ló pe ló bàbá Tinubu mọ̀ pa bólóyè yìí fẹ́ lọ sí Kwara yẹn confam ni mo sọ fún un. ẹ má fàájà. so bó ṣe wà yẹn. àbí ṣé kò fàájà ni ṣé kò fàájà ẹ continue. Kún Abdulrahman Abdulrasaq kóun náà la etí ẹ lẹ kó máa gbọ́ báyìí tí nǹkan bá fẹ́ ṣe ẹ̀mí ẹ̀ tí ò fẹ́ ṣe ẹ̀mí ìyàwó ẹ̀ táburú ò bá fẹ́ ṣe ẹ̀mí àwọn ọmọ tó bí nǹkan kan ò gbọ́dọ̀ ṣolóyè. àbúrò ní ṣe lágbára Ọlọ́run. so nǹkan kan ò gbọ́dọ̀ ṣolóyè lágbára Ọlọ́run dẹ̀rẹ̀ àlékún ṣọ́ ààbò Ọlọ́run á máa wà lórí Chief Sunday Igboho àwọn igba arúmọlẹ̀ á dúró tì wọ́n àwọn àjẹ́ ayé àjẹ́ ọ̀run wọ́n máa wà lẹ́yìn Olóyè Sunday Igboho àti Olóyè Sunday Igboho ni o àti gbogbo wa pátá because gbogbo wa irú ẹkùn ni gbogbo wa. irú ẹkùn ni gbogbo wa ni Sunday Igboho lọ́wọ́ yìí. gbogbo wa ni irú ẹkùn. so gbogbo àwọn tó máa bólóyè ṣiṣẹ́ ká gbàgbé pé ní ẹnìkan fẹ́ gbàbọ̀dè ẹni tó bá gbàbọ̀dè ó gbàbọ̀dè fórí ara ẹ̀ ni ó gbàbọ̀dè fún gbogbo àwọn ẹbí ẹ̀ ni ó gbàbọ̀dè fún gbogbo àwọn ẹ̀rọ ẹ̀ nìyẹn tọrọ mi yé so ká gbàgbé pé ẹnìkan fẹ́ gbàbọ̀dè mo mọ̀ pé gbogbo àwa tá à ń jọ ìlú ẹkùn mo mọ̀ pé ní kò ní sọ máa lè láàrin wa tó ní máa fẹ́ sọ pé òun fẹ́ gbàbọ̀dè but ká kàn make sure yìí pé ní ká má gbà Fúlàní láàyè gbogbo àwọn tí wọ́n fẹ́ join ìlú ẹkùn security nílẹ̀ kó wọn ẹ jẹ́ ká yẹ̀ wọ́n wò fínífíní kó má sí mixture. ẹ jọ̀ọ́ kán ṣiṣẹ́ lórí ìyẹn ó ṣe pàtàkì gidi ó ṣe pàtàkì gidi gan so Ọlọ́run á máa wà pẹ̀lú wa á wà pẹ̀lú lóye o Ọlọ́run bá mi dúró tó lóye Ọlọ́run bá mi dúró tó bàbá Tinubu 2027 tí ó bá ti rí bẹ́ẹ̀ kọlọ́múdọ́mù yẹ gbé. Ọlọ́múdọ́mù yẹ gbé ní àṣemọ́. Bàbá wa ti bínú o àwọn bàbá wa ti bínú o ní kọlọ́múdọ́mù yẹ gbé ní àṣemọ́. Sórí Yorùbá wù yí fàǹsì ẹ̀yin ṣọmọlúwàbí a ní kó má fàájà yín ní kàn fàájà ẹ jẹ́ máa bẹ̀rù Ọlọ́run lórí péjì yìí díẹ̀ díẹ̀ bá a gbóhùn sókè. Hello ẹ máa kú iṣẹ́ o. Iṣẹ́ nìyẹn o congratulations to us o à ń gbọ́ yín. Olúwa ṣe wọn ẹ̀dẹ̀ kú òfófó. Àwọn kan fẹ́ ra aṣọ wọn fẹ́ ra kọ́mú wọn fẹ́ ra kìíní kan wọn wá nínú ọdún kẹ́ bá sọ yẹn. Aláì ẹ̀wọ̀n ìjáráǹkì mi wọ́n ní mo kó òfófó. Ẹ kú òfófó. Ohun tó bá wù wá ní ká ra ẹ̀fọ́ alẹ̀. Kwara lọ́la kọ́ mú. Àwọn tó pè mí náà lọ́la kọ́ mú tuntun. And I'm like, ṣe sọ́dọ̀. Ọlọ́run máa tún fún bàbá níyàwó ẹ ní ilé tí ń pọ̀ jù. Àtúmọ̀ fún níyàwó mo mọ̀ ìyàwó wọn o. Ṣé náà ìfẹ́ máa ṣí kọ́mú wọn wo ni?
ẹnìyẹn gan bí àwọn ti ẹ̀rọ kó tó sọ ni mo ti kájọ. ìyanu Ọlọ́run ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn. adúpẹ́. ìtura máa dé bá gbogbo àwọn ọmọ Kwara pátápátá lágbára Ọlọ́run. ìyẹn náà tún ṣe mọ gómìnà tó yí òun padà jimijimi tí Ọ̀yọ́ yẹn wà lára nǹkan tó fi yí òun padà. kékeré rẹ pé tọ̀yọ́ yẹn ni Mákindé gan ò expect gbogbo ọ̀rọ̀. Mákindé gan tiẹ̀ wá rù àánú Mákindé ṣe ní ó rù lójú. rí tọrọ yẹn bá ti ka lára tí ó tẹ̀ mọ́ ìyẹn ló kàn máa fà lọ. jimijimi tó nǹkan tí gómìnà Kwara tó fi ń jáwọ́ nínú àpọ̀n tí ó yọ. yes ń ṣe pé bóyá ó kàn ronú pé kinní kan àwọn èèyàn ẹ máa tún sọ fún pé ètò dálẹ̀ yìí ní nǹkan tí Tinubu tó gbé jókòó lóòfẹ́ ó máa pa nǹkan jẹ́ fọ́jọ́ iwájú o. so àlàáfíà tọ́lọ́run fẹ́ dá padà sí Kwara kò ní yí padà. ìyanu Ọlọ́run máa fi ṣe. ìyanu Ọlọ́run máa fi ṣe. ẹ rí i pé díẹ̀díẹ̀ òmìnira ń dé lọ. Jẹ́ gbọ́ pé gómìnà Niger ó ti dá gbogbo àwọn Fúlàní emiyan dúró ó ti wọn lóyè. ẹ bá mi jáwọ́ èèyàn mi sí. mo ti sẹ́ndì sórí platform yìí. èmi ti mọ mi ò bísí láti jẹta pé mi ò ṣe ṣó láti bí ìjẹrin ni. mo mọ gómìnà Bago ẹ bá mi jáwọ́ èèyàn mi sí ẹ̀yin náà ẹja gómìnà Bago ló wúwo jẹ́ kí n rán yín létí. ó ti yọ gbogbo kò sí wọn tó ń jẹ́ emiyan. mo mọ emiyan. No more Seriki. Pátápátá tó wà ní Niger. Gbogbo àwọn ẹ̀mí àwọn ló mọ̀ nípa ẹ̀. Ó ti yọ wọ́n. So tá bá wá rí àwọn gómìnà ní Yorùbá nation táwọn náà ò lè gbé ìgbésẹ̀ tán ò lè bẹ àwọn tó yẹ kí wọ́n bá wí tán ò lè bá wọn wí ó dọwọ́ wọn. Sínú máa fi ṣe. Àti the right time lélẹ̀ láti jẹ́ kí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀. Kọ́ mọ̀ kọ́ta yé ń fẹ́ at least 97-98% èèyàn bá sọ pé àfẹ́ nǹkan báyà àfẹ́ náà nìyẹn. So àlàáfíà ti ń dé àlàáfíà dé máa dé pátápátá ẹ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn kan ń ṣiṣẹ́ tó jẹ́ pé àmọ̀ wọn rárá ká tún máa fàdúrà ràn àwọn náà lọ́wọ́. bẹ́ẹ̀ni. sẹ́wọ̀n pé Kwara tó ń yọ ní state tó ń fi ṣe odò Ọya state yẹn kì í ṣe lásán ó láwọn kan tó jókòó sí díẹ̀. bàbá mi ń gbọ́ ṣò ní Àkànbí ọmọ olódò sledge bàbá mi ní Àkànbí tó lẹ́yẹ fún mi ò máa bèrè owó lọ́wọ́ yín o èèyàn wọn náà yóò tẹ̀wọ́ Fúlàní dáàbì mi Àkànbí ọmọ olódò sledge àwọn olábẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́mọ ẹlẹ́ńgẹ̀ ó máa ṣe é ṣe. so ẹ rí pé ládà yẹn díẹ̀ là ń gun ládà yẹn lọ that's why even lára àwọn tá a ti kọ́kọ́ ń sọ̀rọ̀ sí Yorùbá nation la fẹ́ àfẹ́ restructuring àfẹ́ kínní bàbá yìí mọ ètò ju àwa lọ ṣùgbọ́n ó slow ti torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀ sí wa ilẹ̀ lè máa mú ẹ̀jẹ̀ lójoojúmọ́ ká máa rẹ́rìn-ín. so àwọn tá a bá ṣẹ̀ wọ́n dáríjì wá. ọ̀nì dáríjì wá ìgbésẹ̀ ká gba òmìnira ọlọ́run kó gbà fún wa. wà ló ń bá wọn láàfin. ẹ ṣeun gan. ẹ kú iṣẹ́ ẹ̀yin ọba wa tá bá ṣe ọ̀nì kẹ̀ dáríjì wá ìwọ ni òní dáríjì wá nínú iṣẹ́ òní dáríjì wá. ọ̀nì bá mi àrùn ìbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ òjò bàtàdé ni káwọ́ lórí ibú èèyàn lè ní fẹ́ ta sí. abáláàfin àbí Tinubu àìrọ gbogbo wọn gbọ́n àwọn bàbá yẹn wọ́n ti gba kámú àwọn láti wà jọ ìwà kan náà ìwà táwọn ń wù làwa náà ń wù so ẹyẹ yẹn bá mi dáná tap send ẹjọ ẹ bá mi lo promo code ní Abiola 223 táwọn kan tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party nínú ẹni tẹ́lẹ̀ tí bá mi lò ẹ ṣeun kùdùsì fún yín o aṣẹ́wó ni mí gbogbo owó là ń ṣe confam aṣẹ́wó original aṣẹ́wó kì í gbọ́rùdé ẹni sùúrù bàbá wa aṣẹ́wó kì í gbọ́rùdé ẹ bá wà dáná tap send ẹ lo promo code mi ní àkọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà Abiola 223 dẹ̀rẹ̀ máa gba bonus $10 ẹ bá ṣe £2 ẹ bá ṣe $1 ẹ bá ṣe ẹni owó tó bá wulẹ̀ kẹ́ṣẹ́ as little as it is tó bá ti bá mi lo Abiola 223 ẹ máa gba $10 ẹ jọ ẹ bá mi download ẹ tó wáyọ̀ fún yóò ní gbé yín lọ́mọ lọ ẹ bá wà ẹ ti lò ẹ má jọ yàrá mi kàn jẹ ẹ bá mi ṣí ẹ fáwọn ọ̀rẹ́ yín èmi kò lé nílé àwọn wá bẹ̀rẹ̀ ìlú àbò kí n ṣẹ́wó tó bá ti download tap send orí fóònù ẹ bá wà máa mọ ìtàn ṣẹ́wó ó lọ sókè ó lọ sílẹ̀ wá rí ẹ bá gbóhùn sókè ẹ ṣe.
ẹ kú lórí àsìkò rẹ bàbá. ẹ̀gbọ́n nǹkan kan ń ṣẹlẹ̀ èmi ẹ̀ka alẹ́ nǹkan kan ni mo fẹ́ sọ fún yín ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ nítorí àwọn ọbẹ̀ nísìn àwọn ọmọ Ìgbò wọn ti wọlé Yorùbá o wọ́n ń rẹ́jísà àwọn èèyàn wa fún PVC pẹ̀lú NIN wọ́n fẹ́ lónìí o ká tètè sọ ọ̀sán jẹ́ sí Lagos government wọ́n wà ní Ọ̀yọ́ gbogbo wọn gbà wọ́n ti wà lẹ́yìn Yorùbá gbogbo ni o wọ́n ń rẹ́jísà wọn fún PVC àwọn ọmọ òbí ni o ká fojú sílẹ̀ o. ọ̀rọ̀ yìnyín ò yé mi dáadáa àwọn ọmọ òbí kò yé mi dáadáa sà. àwọn ọmọ Ìgbò wọ́n wá sílẹ̀ Yorùbá wọ́n rẹ́jísà àwọn Yorùbá fún PVC pẹ̀lú NIN fún vote táwọn ọmọ Yorùbá bàbá gbàgede ó sọ ní ìrọ̀lẹ́ yìí wọ́n sọ fún gómìnà Lagos kan ní ojúlé wa a fẹ́ lo PVC pẹ̀lú NIN wa kan fi vote fún vote ni kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má fi wọ́n lẹ̀ pé ń gbé àwọn rẹ́jísà àwọn èèyàn wa àwọn èèyàn nílè lọ vote mọ́ nítorí wọ́n lo NIN wa it is digital. It is not on paper. Ẹni tó bá gbámú nínú wọn awó lọ ní ẹ̀wọ̀n ní straight. Tinubu ló wà ń bí Àkànbí. They must inform. They are doing that. That's what they want to do. That's why Obi is saying that he is confident. He is confident. He will get any politicians any politicians wọ́n wà lórí page Yorùbáwùyí mo mọ̀ pé wà níbi bí. Please take note of this. Any politicians were important message lele ìfẹ́ in politicians wọ́n lórí page. Please ẹ bá wa spread there. Ẹ bá wa spread there káàkiri. They are registered people for PVC and NIN. Okay. And they are obedient. They are pure obedient. They say that they will show the Yoruba pepper. So they are not only in Lagos, they are overall right now, in all these things. Our eyes should be on all states. People should organize and watch out. Everyone they register, they should focus on that. Because it's very important. And Kakavation said they want to bring Obi by all means, by force, by wire, by force. And Kakanche said, you know that in 2023, Tinubu lost Lagos. These people are very, very dangerous. The Igbo are very, very, they are more dangerous than the Fulani. That we should be careful. Okay, sir. So that is all what I want to inform. It's very important. Thank you for this crucial information, sir. I appreciate information. Please, about ten video Yorùbáwùyí. So we platforms in ẹ bá wa gé síta. Èmi náà try máa kọ kalẹ̀nsì máa gé síta fún àwọn bá wa fi short video. Káwọn èèyàn gbọ́ kán pàṣẹ fáwọn olóṣèlú. Ẹ̀yin olóṣèlú wa, wọ́n láwọn kan ti fẹ́ máa gbẹ̀yìn bẹ́bọ díẹ̀ o. Ṣùgbọ́n mi kàn mọ̀ pé tákàn bí bá mú yín sọ́wọ́, gbẹ̀tẹ́ ṣe kínní yẹn. Ẹ̀jẹ̀ yín á gbẹ. Tí Àkànbí olódò ọdẹ tó bá mú yín sọ́wọ́, gbẹ̀tẹ́ ṣe wá rádàrádà yẹn. Ẹ̀jẹ̀ yín á gbẹ. Ẹ bá wa gbóǹsókè yẹ kí n kọ bẹ̀rẹ̀ sílẹ̀. Ẹ bá wa gbóǹsókè. Àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Ó ṣe tí wọ́n wá wa ó ṣàṣọ. Àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa. Àwọn ọmọ bá wù ní fàánù yẹn pàtẹ́wọ́ fún ìfẹ́. Ẹ bá wa tó nìyẹn kọ. Àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Àwọn aládìkún àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Ìgbà táwọn ṣe tí wọ́n wá wa ó ṣàṣọ. Àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Àwọn Bàríwùyí fans. Jẹ́ rí àsìkò táwa yìí, Yorùbá ló ní àsìkò yìí. Bẹ́ẹ̀ni. A sì lò táàkì gbalẹ̀ Yorùbá wọn lọ́ọ̀rì. Àsìkò Fúlàní ti kọjá. Bẹ́ẹ̀ni. Wọ́n ti jẹyán, wọ́n ti jẹ̀bà, wọ́n ti jẹ sàláàdì, wọ́n ti jẹ gbóńdọ̀ kan jẹ, wọ́n ti jẹ tán báyìí. Whether they like it or not, this is our time. Ẹ tí ò bá tẹ́ lọ́rùn nínú wọn kí wọ́n kàn filẹ̀ wálẹ̀ pàápàá àti ẹ̀nídìí wọn mọ́.
lásìkò tá a wà yìí Ọlọ́run ilẹ̀ Yorùbá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló ń ṣiṣẹ́ lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Yorùbá ló ń ṣiṣẹ́ lọ́wọ́. ṣé wàá rí gbogbo yẹn ti sọ̀rọ̀ síwájú wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣe rí gómìnà Abdulrahman Abdulrasaq òun gan ò ní fẹ́ Àtàgùngún létí ro. ó ṣe ní Àtàgùngún létí ro. kó wọn fi yẹ ẹ̀dá kò ní fẹ́ Àtàgùngún létí ro kó wá náà fẹ́ ṣètò lóye. ẹ lé ẹ mú ẹ bá ọkọ̀ Elédùmarè. ẹni tó ń bá Ìgbòho rìn ké àwa kàn ń gbàdúrà ni ẹni àwọn tó ń bà ní ju gbogbo wa lọ. àwọn tó ń tẹ̀lé Ìgbòho ju gbogbo wa lọ lóòótọ́ à ń ṣàdúrà fún nọ́mà ni ká ṣàdúrà fún ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé Ìgbòho ẹgbàgbé ó ṣẹlẹ̀. àwọn ẹ̀mí àyè tó ń tẹ̀lé Ìgbòho ọkùnrin àgbo tí táwọn rò pé wọ́n lè ṣe kíníkà wọn ṣe kíníkà wọn tó bẹ́ẹ̀. 1 million Fúlàní ò tó bẹ́ẹ̀ 3 million Fúlàní ò tó bẹ́ẹ̀ nílọrin. èèyàn tó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kẹ́ pé ohun bàbá Tinubu ló mú Abdulrahman sọ̀rọ̀ síta pé gbòó mọ̀ bọ̀ wá ẹni right because if not sẹ́rí tí ẹ bá ti ń gbẹ́nu Ramon tẹ́lẹ̀ tí ẹ mí àwọn ńlọrin sọ lè gbẹ́nu Ramon tẹ́lẹ̀. that is wọ́n ní confam. njọ́ ò lẹ́gbọ́ kí ẹ mí àwọn ńlọrin kó kọ̀ndẹ́mù tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. láyé àtúnwọ̀n àti gómi. they keep quiet bẹ́ẹ̀ ni fún ọmọ tó lọ wọ́n sì mọ̀ wọ́n ṣiṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n ń jẹ́. ṣùgbọ́n at this point bàbá Tinubu ti ń ta fẹ́ pé ọ̀gbẹ́ni Ramon jẹ́ kó yẹ pé tó bá fẹ́ ya wòye mọ́ lọ́wọ́ nǹkan báyìí wò ó gbọ́ bẹ́ẹ̀. tó bá fẹ́ ya wòye mọ́ lọ́wọ́ ẹlẹ́yìn bá sì ní ọ̀rọ̀ yìí tuntun. nígbà tó ti gbọ́ ọ̀dà bàbá kò ní choice. ẹni tó bá náà fẹ́ dẹ́lẹ̀ ẹni fẹ́ dẹ́lẹ̀ kó kùn tá bá dẹ́ fún pàrọ̀ ni agilin tí wọ́n ló mú. agilin tí wọ́n ló máa mú. wọ́n béèrè ọmọ ogun 50,000 alaye kọ́ 80,000 fún wọn. láàrin oṣù mẹ́ta ọwọ́ Sunday Igboho yìí mà ti sú mi o. kílẹ̀ gbígbẹ́ ǹjẹ́ olóde náà ọ̀lẹ́ni òmùgúntà ìtàlẹ́pọ̀ oníṣẹ́ ogun kókó yẹn ọ̀rọ̀ yìí ni mẹ́ta lóye ọ̀rọ̀ yìí ni. online náà wà. wọ́n lè jam talk. wọ́n lè jam talk. kí làwọn ń ṣe káàkiri ìbọ́dún kíníkà làwọn ń ṣe káàkiri ọdún kíníkà ọdún àwọn ọdún rọ́tọ́ ń ṣe káàkiri tiwọn. ọdún Yemọja. ọdún Yemọja àwọn làwọn fẹ́ ṣiṣẹ́. ẹni tó fẹ́ ṣiṣẹ́ kò fi ń pariwo nídìí ariwo àwọn làwọn fẹ́ ṣiṣẹ́. so èyí kàn máa pariwo tiwọn online káwọn máa ṣiṣẹ́ tiwa lọ. báwo lè ṣe ní Kwara tí Sunday Igboho ń lọ báwo nínú iṣẹ́ ìdùn síta. inú tèmi dùn torí pé kí ni ṣe pé báníkà wò ó sì ẹbí ìsàlẹ̀ ìgbà yẹn sí láti Ìbàdàn wásálẹ̀ báyìí ẹ rí i pé gbogbo ẹ ó ti tutù láti Ògbómọ̀ṣọ́ gbogbo wásálẹ̀ ẹ rí i pé ó ti lọlẹ̀ ní ìlú God bless you. ṣùgbọ́n bàbá ńlá wọ́n tó pa èyí ní bàbá ńlá lánàá. ní bàbá ńlá ìgé. bẹ́ẹ̀ ni mo ní fídíò yìí lọ́wọ́ pa ní bàbá ńlá ní àná tí wọ́n lọ sílé ní wọ́n ní kí wọ́n fi kẹ́ rí ni. bẹ́ẹ̀ni kí ni àwọn ará bàbá ńlá ń wò kí náà ń wò ó àwọn bàbá ńlá dẹ̀ lóògùn náà. náà ni wọ́n yin bọ́ ìkan mọ́ lánàá ní bàbá ńlá wọ́n sẹ̀ sílé ni. àwọn bàbá ńlá lóògùn náà kí ló dé. wọ́n ẹ mọ̀ pé sábà then kò yíbo lè burú tó yẹ pé àwọn náà wọ́n ti relax. wọ́n kọ́kọ́ fi ẹ̀sìn tàn wá ẹ má ṣoògùn síríkù ní ẹ̀ níwájú jọ náà. nísìnyí tí aláyé bá wọ bẹ̀rẹ̀ sí táláyé bá lo 1 week péré ní Kwara ayé wọn bàjẹ́. tó bá kàn ló 1 week ní Kwara state ayé wọn bàjẹ́. wọ́n yẹ pé gómìnà tí wọ́n bẹ̀rẹ̀ gan wọ́n ti máa kẹ́rù wọn. bẹ́ẹ̀ eré lẹ́sẹ̀ àwọn ọmọ ẹran. dání tó máa pè ní wọ́n tó máa pààyàn. wọ́n ti máa kẹ́rù wọn. èyí tó bá kù tí ò tí kẹ́rù bóyá lákòrò lọ ni. ẹ fi wọ́n lẹ̀ this time around àwọn la nígbà àwọn la ń lògbà lọ́wọ́ báyìí. ṣé pé àsìkò tí wàá la wà yé àbí. àsìkò tí wàá ní Òṣùpá sọ pé àwọn tó lànà kúkú ti ìlànà kọjá àwọn àtàwọn lè ní ẹjẹ tara àkúrò wa nítorí èèyàn kan ló tún máa padà wá lọ́la ẹni àìgbọ́n pa lọ́pọ̀ ẹni ọgbọ́n pa òtó kan. ó ṣe Àyìnlá mi Àyìnlá ọmọ mi. tó jẹ́ nìyẹn ya ẹ ṣeun gan ẹ ṣeun adúpẹ́ sà. bàbá ńlá ìlú kékeré ọkọ̀ ìlú bàǹtà bàbá ńlá wọ́n kọ́kọ́ fi wọ́n wọlé
ẹ má ṣoògùn ṣíríkù ní ẹ níwà àdùjọ náà tó bá ti ṣoògùn ò níwà àṣejù làdùjọ náà iná ti wà òkè àṣejù ní àdùjọ náà iná ti wà òkè àwọn ọlọ́ṣẹ́ bá bí kìú nínú náà a máa ṣe jollof rice ẹ̀jẹ̀ wà ládùjọ náà ẹ máa gbọ́ ohun jollof rice táà ń tẹ ẹ máa yanjú àríkún yín jẹ ẹ máa pọ̀ nínú náà gan àṣejù làdùjọ náà ẹ máa wà àfàdùjọ náà ẹ má dùjọ náà yí dání àṣejù làdùjọ náà iná báyìí wà iná ti wà òkè ẹ wá parọ́ fún wa iná wo Yorùbá ò kí ń kú a máa ń lọ a máa ń bọ̀ ni Yorùbá máa ń lọ máa bọ̀ ni ẹkú dédé àsìkò tí yẹn bá kúlẹ̀ Yorùbá wọn ni ó papòdà láyé àtijọ́ wọn ló papòdà a máa lọ síbòmíì wàá lọ wàá bọ̀ ṣebí bàrìsákù àbí bàrìsákù àbí bàrì whatever ó wà nínú Kùránì náà ẹ wá parọ́ fún wa máa wà lùjọ́ àfáàlùjọ náà iná ti da màá ti kọ́ kẹ́tìrà látàyè tí máa dọ̀wọ́n máa ṣe kẹ́tìrà máa tó oúnjẹ fáwọn èèyàn ẹ kalẹ́ àwọn ọmọ Yorùbá wuyì àkó ọjọ́ mẹ́ta ọmọlọ́lá thank you for the gift ẹ ṣe gan sir. ẹ rà mà ẹ kú iṣẹ́ takuntakun àbọ̀ Ọlọ́run yóò máa bá gbogbo yóò máa jẹ́ síyà nínú àṣẹ ẹ ní sísọ àṣẹ Ìdùmarè ẹ ní síjẹ ẹ ní símu àṣẹ ẹ ní pàdé tí ó jẹ yín ojú ó jẹ yín ò ní pàdé yín àti gbogbo àwa ojúlówó ọmọ ọkọ ìran Yorùbá pátápátá tá a wà lórí ètò àtàwa tá a sì lórí ètò náà tá a nífẹ̀ẹ́ sí ìran wa àyànpàdé tí ọjẹ wa ojú ọjẹ wa àyànpàdé wa lágbára Ọlọ́run ní agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá gbogbo tá à ń fẹ́ láìpẹ́ láì jìnnà yìí yọ bọ̀ sí wa lọ́wọ́ pẹ̀lú ògbó Ọlọ́run kí n ṣàdúrà fún bàbá pòfẹsọ Fájákì àti bàbá Sunday àti bàbá Bọ́lá Ahmed Tinubu ó pé Ọlọ́run kan níta lọ́jọ́ yìí á jẹ́ kí ẹ̀mí owó kò tó wà lágbára Ọlọ́run wọn ní sílẹ̀ tẹ́ ó lágbára Ọlọ́run ẹ̀mí owó gùn fún wa ọ tẹ̀bí tara tiwọn náà tọmọtọmọ tiwọn náà àtàwọn ọmọ wọn lágbára Ọlọ́run. àṣẹ Ìdùmarè àṣẹ. sẹ́rí aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí a sì dúpẹ́ ní ọwọ́ bàbá wa Sunday Igboho bàbá wa Sunday Igboho ni ẹni àkọ́kọ́ tó yẹ kí àwọn ìran Yorùbá ká kọ́kọ́ máa ṣàdúrà fún Ọlọ́run gbọ́ ẹ jẹ́ ká yọ tẹ̀gàn kù ń bẹ́ẹ̀. ká tó fi tẹ̀gàn sí ẹ fi tẹ̀gàn sí ká yọ tẹ̀gàn kù ká tó fi tẹ̀gàn sí àdìsá. àfi ẹni tí ó bá níbẹ̀rù Ọlọ́run ló kù àfi ẹ̀dá tó bá mọ̀ wípé lọ́kàn wọn kò sí ìdájọ́ lọ́dọ̀ Ọlọ́run èyí náà ni ọmọ sọ pé òun ọmọ láàyè bàbá àti Sunday Igboho. àti ẹ̀kí ẹ̀ mọ́ ẹni bọ̀ tó wá fẹ́ bú Sunday Igboho ẹ̀ bú dáadáa. àti ẹ̀kí ẹ̀ mọ́ kò tí ẹ̀ dùn wa mọ́ nítorí wípé àti débi tá à ń lọ ó ti tó wa lọ́wọ́. bẹ́ẹ̀ ẹ bá wa láìsí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa ti tọ́jú ọ̀kú lórí ẹ̀. Sunday Igboho ó ṣe kíní ó ariwo wọn ó tún tọ̀ jẹ́ kí nǹkan tá à ń fẹ́ kó tó fi máa gbòòrò sí gan ni. Ọlọ́ngbọ́ kó má jẹ́ pé bàbá àti Sunday Igboho yìí ni àbátírì ẹnì kankan àbátírì ẹnì kankan lẹ Yorùbá kó jáde báyẹn. láyé. a lè rí a kàn máa rí tí wọ́n kàn máa gbójú jáde tí wọ́n kàn máa sọ̀rọ̀ lójoojúmọ́ lásán ni. táwa máa bẹ̀bẹ̀ pé bàbá wa lámọ́rí ẹjọ́ ẹgbà wa àwọn tí ń ṣe kinní. wọ́n á ní kálọ́ mú tó ní 20 billion wa. orí wọn àti tí ì dá wọn lóhùn náà wọ́n sì tó máa sọ fún wa wọn àti ì dá wọn lóhùn. níbi tí ilẹ̀ Yorùbá dé yìí gbogbo ọmọ Yorùbá tó ọba mọ̀ pé ìwọ agbára ń bẹ ní ọwọ́ títẹ náà ìwọ náà jáde kò sí gómìnà náà kò sí olórí kankan náà ilẹ̀ Yorùbá tí ọjọ́ lọ́wọ́ kọ́ tó ọba mọ̀ kò dúró mọ́ ọmọ bàbá wa Kwara tó lè Sunday Igboho ń lọ kílẹ̀ rí sísà láàrin ìṣẹ́jú kan sí méjì. màmá mi tẹ́ rí
ibi tí inú mi dùn dé ìṣe kékeré mo sáà ń ṣàdúrà fún bàbá ju Sunday Igboho láti àná ni ọlọ́ngbọ́. à ń bọ̀ Thursday Fúlàní ṣe láàrin wa o à ń bọ̀. sẹ́rí ibi tí ìdílé gbogbo ilẹ̀ Yorùbá wà Kwara Ìlọrin ni o. bẹ́ẹ̀ni. tó bá ṣe wípé ìtọ́ ṣẹlẹ̀ ní Ìlọrin yẹn kò bá ṣẹlẹ̀ ní irú bí ti ń ṣe àwọn ẹran Yorùbá lónìí tí ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá lónìí ọlọ́ngbọ́n àbátí mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. tí Ìlọrin tètò ààbò bá ti lè dé bẹ́ẹ̀ tán màmá mi àbùṣe ti bùṣe fún. tòkè àwọn náà ń gba Fúlàní yẹn sọ́dọ̀ bẹ́ẹ̀ni àwọn ni source of wàhálà tó bá lẹ̀ Yorùbá. àwọn ni source of wàhálà ìdààmú àjálù tí ń ṣẹlẹ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo abúlé káàkiri. torí wípé ibẹ̀ iná ni wọ́n gbà wọlé. èmi kò tí sí nínú gbogbo àwọn ìlú òyìnbó orílẹ̀-èdè gbogbo ìlú aláwọ̀ funfun pátápátá orílẹ̀-èdè aláwọ̀ funfun pátápátá ibo lẹ́tì orílẹ̀-èdè wo lẹ́rí ibẹ̀ tó ṣe wípé èdè ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n sọ tí wọ́n gbọ́ra wọn. àbáwọ̀ bá wà lò ṣẹ́jú méjì síta. ókè mà tí wọn ò gbọ́ èdè ara wọn pé eléyìí ó máa sọ eléyìí ó máa sọ eléyìí ó ṣèdè eléyìí ò ní gbọ́. wọ́n lè kó wa pọ̀. kò síbi tí kí ń ṣẹlẹ̀ gbogbo orílẹ̀-èdè aláwọ̀ funfun pátápátá ṣùgbọ́n kí kópọ̀ tí wọ́n kó àwakọ̀ yẹn kò lè ṣiṣẹ́ á sì máa tẹnu mọ́ kò lè ṣiṣẹ́ àwa Yorùbá iná ni wọ́n wá fi ń ṣe àkóbá fójú nínú Nàìjíríà yẹn ó yẹ káwa ara Yorùbá ó yẹ ká ti lo òkè dídí tí àwọn ẹ̀yà tí wọ́n sì kó wa mọ́ àwọn náà sì mọ̀ dájúdájú. ok kí ló fà jẹ́ fi kóra wọn bọ̀ wá dọ̀ wa tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá nìkan náà ni kí ló fà á ṣé bó ní kálukú ló nílẹ̀ títí ẹ̀ nítorí wípé alákọ̀ọ́kọ́ ẹ̀dá tó lọ ń dáwọ̀ ẹ̀ràn Yorùbá ó yàtọ̀ gédéǹgbé ó yàtọ̀ débi pé kò sí ẹni táwọn òkè fàyè gbà. bẹ́ẹ̀ni. àwa sojú àánú pé ara àta ni àjòjì ní títí wọ́n fi wọlé tí wà lára tán tí wọ́n tún wá fẹ́ máa kílè mú ọmọ onílẹ̀ máa wọ àwọn ọmọ ojúlówó. wọ́n tún lé wa kó lórí ilẹ̀ wa. wọ́n tún fẹ́ máa bá wa jà sílẹ̀ wa. tó sì ṣe wípé dájúdájú àjòjì ni ọba ń ra ilẹ̀ stéètì kan kìí ṣe titi ẹ ilé tó ọkọ́ sórí ẹ náà ni titi ẹ. ìdí nìyẹn tó fi jẹ́ wípé ibikíbi kí àjòjì bá lọ kó tó máa ṣe nǹkan nílùú àjòjì tí ń lọ yẹn ó yẹ kó máa ro ilé títí ẹ náà tó ń tẹ̀sí wọn. ṣùgbọ́n àwọn tí wọ́n jọ kó wa pọ̀ yìí àwọn èrò yẹn titi wọn o àwọn èrò titi wọn pàápàá. ó dà bàbá wa ẹ ṣeun gan. tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ màmá mi ẹjọ́ sáré sọ. Hello ma. à ń gbọ́ yín ẹ bá rò ṣẹ́jú kan sí ìta. Hello à ń gbọ́ yín sà à ń gbọ́ yín. ṣe rí àwọn bàbá wa tí wọ́n dákun gbogbo àwọn olórí wa irú tó ṣẹlẹ̀ ní Naija yẹn kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbégbèsè àwọn ìgbésẹ̀ yẹn ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá torí ilẹ̀ tẹ́ bá ti fún Fúlàní láàyè kí wọ́n máa jẹ ẹ́míà irú àwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn o irú àwọn nǹkan tí wọ́n máa ṣẹlẹ̀ nù àti ẹ́míà abúlé kan ni o àti ẹ́míà sẹ́ríkì ibì kan ni o ká tètè mọ bàbá ti gbégbèsè débi wípé a bàjẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ó fi jẹ́ abúlé. ẹ ṣe kan sà. ok ẹ rà mà. bàbá wa kan fá dáhùn sí Adérẹ̀mí wọ́n ní ẹ bá sísá mi download tap send aṣẹ́wó ni wọ́n o aṣẹ́wó ni Yorùbá Wuyi ẹjọ́ ẹ bá mi download tap send o aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó ń kí yín o bá mi lo promo code ní Abiola 223
àwọn fẹ́ kọ́ tí ní àti pèlè ìjọba gbósókè sà ẹ̀lú ẹgbósókè ò yẹ sà. adúpẹ́ lọ́wọ́ náà fún bàbá wa adúpẹ́ o àtìlẹ́yìn 80,000 adúpẹ́ o. bàbá Akíntóyè ọlọ́run á bá fún ọ lẹ́nu gígùn nípa àṣẹ àṣẹ àṣẹ. ọlọ́run á bá lọ rà ní bàbá yẹn. àṣẹ àṣẹ àṣẹ. ṣé ẹ rí ẹ̀yin gan fúnra ara yín ẹ jẹ mí lówó mo dẹ̀ máa gbà á because mo sọ oúnjẹ ló mo ní à ẹ má wọrí bàbá Tinubu ṣiṣẹ́ à ẹni mo ní èmi ni bàbá Àjẹsà ẹ má wọrí òun kẹ máa bú kẹ máa rẹ́dí owó mi lẹ̀. now ṣe rí bàbá Sunday Igboho ọlọ́run bá mi dúró ti lágbára Ẹlẹ́dùmarè kò ní ṣẹ́kù lágbára ọlọ́run. now ṣe rí nígbà tí mo wà ní Naija because trailer driver ni mí ṣe rí nílọrin lọ́jọ́ kan mọ́tò mi takú ibẹ̀ lẹ́ mo ti mọ̀ pé yes arábì ti wọlé sí wa lára ẹ bá rí báwọn Fúlàní ẹ ṣe jáde nínú lóríṣiríṣi ẹ wá wẹ̀rù lọ́wọ́ wọn. ọlọ́run wa ibi tọ́lọ́ ti wá kó mi yọ ní pé àwọn àmì ń chẹ́ẹ̀kì tòsí ibi táwọn àmì yẹn ti ń chẹ́ẹ̀kì. àjọ ń ṣe àjọ ń dáná àjọ ń mọ̀ ń ṣùṣù jẹ́ lọ́dọ̀ wọn mọ̀ ń sọ gẹ́gẹ́ lọ́dọ̀ wọn ni. nǹkan tọ́lọ́ fi dá mi níbẹ̀ lọ́jọ́ yẹn ìyẹn nǹkan. ẹ wá wo bàbá tọ́lọ́wọ́ ọba wọn ní Ìlọrin yẹn tọ́lọ́wọ́ ẹ̀mí àwọn yẹn. ẹ mọ̀ kó sọ̀rọ̀ kan tó ní àwọn onígbogbo ó ní àwọn oníbi táwọn bá ti dé àwọn máa fojú gbalẹ̀ ni ó sọ̀rọ̀ yẹn báyẹn ní. òun kọ́ ló sọ ọ̀sán láàfin ẹ̀ níbẹ̀ mo ti pílẹ̀ ẹ̀. àwọn làwọn ní mo ní kí ló dé ní ilẹ̀ tí òun ṣe lẹ bàbá ẹ̀wù ọ̀nà àrùnmọ̀kọ́rọ́ tó bàjẹ́ tó fi dórí ẹ̀mí àwòrè tó jẹ yẹn. Yorùbá ló pera nígbà tó fẹ́ jẹ kínní wọ́n fi jẹ ohun ìtàn ó lóun ṣe Yorùbá mú. so ìyẹn ìkan and àwa ọmọ Yorùbá náà tá a wà ní Kwara yẹn ẹ jẹ́ ká fojú ara wa sílẹ̀ dáadáa ìkíní ẹ̀yin ìyá wa mo fẹ́ ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ o kọ́ mo bí ẹ tán máa fẹ́ this time around because kọ́ mo ojú ọkọ tán máa fẹ́ omi tuntun ti ń rúbà ẹja tuntun ti ń wọ gbogbo tó ti yé yín ká má tó ba nǹkan ìjẹ́ fúnra lára wa ká máa kí àwọn ọmọ wa nílò dáadáa ọmọ tó bá ti mọ̀ pé òun ò ní fẹ́ tó jẹ́ ìran òun ká wọ̀nù wọn dáadáa o ìyẹn ìkan. ẹ bá wa wọ̀nù àwọn ọmọ o. eléyìí tó pera ẹ̀ ní gọ́fúnà wèrè Rasaki olórí burúkú yẹn ó máa ṣẹ́kù. ẹ má bù gómìnà wa o. lágbára Ọlọ́run kọ́dún yìí tó délẹ̀ nǹkan nọ́mbà kan máa bá Ọlọ́run kó mọ̀ yẹn dájú. now ṣé gbogbo bó ṣe ń pààyàn bẹ́ẹ̀ yẹn àwọn olùfẹ́ jẹ gọ́fúnà yẹn lé lórí. wọ́n ní tí ò bá sí orí ọ̀fẹ́ tí bàbá Tinubu jẹ́ kí Olóyè Igboho gbọ́ ìlú yẹn ṣé ẹ mọ̀ pé máa yẹn kò fẹ́ jẹ́ kí bàbá Igboho wọlé. bẹ́ẹ̀ni. kí ló ń ṣe ná níbo ló ti wá. báwo la ṣe wá lajúlẹ̀ tá a wá farú èèyàn yẹn lẹ̀. ká má jẹ́ àwọn èèyàn wa ká ṣọ́ra because owó yìí a máa fi ilẹ̀ sílẹ̀ ayé lọ. Awólọ́wọ̀ kú kò mú nǹkan kan lọ Abíọ́lá kú kò mú nǹkan kan lọ àwa sọ pé Tinubu ò sọ̀rọ̀ oríkú tó pa Awólọ́wọ̀ oríkú tó pa Bọ́lá Ìgè oríkú tó pa Abíọ́lá àwa àwọn ẹ̀fẹ́ẹ̀tì ẹ̀ kó máa bọ́ gbogbo tìlú ẹ̀ jáde ẹ jẹ́ agbárùkù ti bàbá yẹn lẹ́yìn ó mọ nǹkan tó ń ṣe because to me legacy tí Lagos State fi sílẹ̀ ní gbogbo state Nàìjíríà náà ń tẹ̀lé ta ló dẹ̀ lé foundation yẹn Tinubu yìí náà ni. Àkànbí ọmọlódò sledgehammer. ó ní bọ́ ṣe mọ̀ tó bá ń jẹ́ kí àwọn èèyàn mọ opinion wọn ò ní jẹ́ kó ṣe nǹkan kan rárá tó ti yé and kọ́lọ́run bá kó sí àwọn ọmọ Yorùbá tó tún jó lórí tó wà nípò kọ̀ọ̀kan nínú káwọn náà kọ́ má sọ ilé ayé dà. a ò ní ìjùbọ́ ìlọ lórí ètò yìí ó dàbọ̀.